Orúkọ Jésù lẹ́mẹ̀ta, bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ìwọ tí gbogbo ọ̀run àtayé ń sọ nípa títóbi rẹ̀, èmi tó wá ṣológo lójoojúmọ́, èmi tó fi jọba lórí gbogbo wọn, kí ni mo fẹ́ jó tí fi sọ pé níyàn Olúwa, èmi mọ rírò rẹ̀ nínú ayé mi, mo mọ títóbi rẹ̀ nínú ayé mi, ìtò ń ṣe ìtò tún ṣe lọ́wọ́ tó tún mọ̀ ṣe nígbà gbogbo àgbà ọpẹ́ àti àdúrà gbọ́dọ̀dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run tí ọ̀run àti ayé àti gbogbo tó wà nínú rẹ̀ wọ́n yìn ọ́, wọ́n gbórúkọ nígbà láì sinmi àti láìsà rẹ̀ bí ọ̀sán àti lóòrò. Bàbá mo mọ rírẹ̀ mo sọ wípé ṣe àìkíra fẹ́ mú mi sọ pé mi ò ní yìn ọ́ o, èmi jẹ́ pé ìwọ dá àìládàwòrán rẹ̀ ní èrè rẹ̀ àì láti jọba lórí gbogbo kan wọ̀nyí láti mọ ṣàkóso wọn ìtẹ́ gbogbo ó sì jí ayọ̀ fún mi lójoojúmọ́ nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ̀. Àìkí ni mo fi fún ọ bí kò ṣe pé àánú àti ìrọ̀fẹ́ ìdìbò orí gbà lọ́dọ̀ rẹ̀. Tọ́ba dàbí ní ẹranko kí ni mo fẹ́ wí, àìtọ́ba dàbí ní kí ni mo fẹ́ sọ, ṣùgbọ́n ó wù mí ṣe láàánú àní ọ̀wá ṣe mí lógo ọ̀tún lójoojúmọ́, ó gbé mi ga lójoojúmọ́. Ìwọ lọ́ba tó ṣe bẹ̀rẹ̀ láyé mi lánàá, ìwọ lọ́ba tó tún ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́, àìní ọba tó tún mọ̀ ṣe bẹ̀rẹ̀ títí àìní ọ̀dà bákan náà, àìní ìgbàgbọ́ lọ́jọ́ gbogbo, ìwọ lọ́ba tó tún mọ̀ fàyè mi dára rere tó lógo tó ga jùlọ. Bàbá mo mọ̀ sọ wípé ṣe ológo tó mọ̀ sọ wípé ṣe àti bìsọ̀ wípé títí ayé mi ọ̀bọ̀ tí mo gbóró wọn ga ògo ìyẹn láti pẹ́ ní fún ọgbà ọpẹ́ olúwaga ẹ̀yìn. Agbé àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Wow. À ń kà nínú ìwé Matthew orí ìkẹẹ̀dógún ẹsẹ̀ ìkejì ó lé ní ogún dé ìkejì ó dín ní ọgbọ̀n. Matthew orí 15 ẹsẹ̀ 22 dé 28. Ọbẹ̀ sí ní kàdúrà ọ̀rọ̀. Sì wò, obìnrin kan ará Kénáánì ti ẹkùn náà wá, ó sì kígbe pé wípé Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi, ọmọbìnrin mi ní ẹ̀mí èṣù dá lóró gidigidi. Ṣùgbọ́n kò sì dá lóhùn ọ̀rọ̀ kan. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n bẹ̀ wípé rán lọ kúrò nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. Ṣùgbọ́n ó dáhùn pé a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù. Nígbà náà ni ó wá, ó sì tẹríba fún un wípé Olúwa, ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú oúnjẹ àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé bẹ́ẹ̀ ni Olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rùn tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún pé ọmọbìnrin yìí, ìgbàgbọ́ ńlá ní tirẹ̀, kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti fẹ́. A sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí: agbára mi, ìlàkàkà mi, ọgbọ́n mi kò ka Ọlọ́run. Àánú rẹ̀ ló lè bá mi ṣe. Ọlọ́run, ṣàánú fún mi. Agbára mi ò ka, ìlàkàkà mi, ọgbọ́n mi, mo mọ̀yàn, mo tó gbà, mo tó àwo, mo lérò kọ̀ọ̀ràn kankan. Ọlọ́run, àánú rẹ̀ ló lè bá mi ṣe yọrí. Àánú rẹ̀ ló lè mú mi ṣàṣeyọrí. Àánú rẹ̀ ló lè mú kí gbogbo rere mi kó wá sí ìmúṣẹ. Àánú rẹ̀ ló lè mú mi bí gbogbo oyún rere tí mo ní. Àánú rẹ̀ ló lè mú mi wà lókè bí gbogbo ọjọ́ ayé mi tí mi ò sì ní jábọ́ lálẹ́. Àánú rẹ̀ ló lè mọ sọ bí dáṣẹ́ tó dáṣẹ́ gan nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi. Ọlọ́run, ṣàánú fún mi. Ìwọ náà ké pe Ọlọ́run fún àánú gẹ́gẹ́ bí obìnrin ara bẹ́ẹ̀ sí pé Kénáánì ṣe ké pe àánú lọ́dọ̀ Jésù Kristi. Ó ní Jésù Kristi, ìwọ ọmọ Dáfídì, Olúwa, ṣàánú fún mi. Gbọ́ àwọn èèyàn ìdáhùn tí ọgbọ́tọ̀ bọ́ sí etí rẹ̀. Àkọ́kọ́, àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tó yẹ kí wọ́n tó tu Jésù Kristi wípé
bàbá akirisore asorikere aláàánú ni ọ ṣàánú obìnrin yìí wo ti ń pariwo ó ti pariwo ojú ti dààmú jù lẹ́yìn rẹ̀ ìwọ ní képe bójú àánú wo àwọn ni wọ́n sọ fún Jésù Kristi wípé lè jìnnà sí wa ariwo rẹ̀ èyí tí wọ́n kan wá létí jù sọ́fẹ́ jí wa létí ni ènìyàn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn tó mọ̀ sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni kódà ó gbóná gidigidi àmọ́ ìránṣẹ́ jẹ́ pé àwọn ó tún máa ké pe Ọlọ́run wípé Olúwa kò gbọdọ̀ rí tí ń fẹ́ gbà àmọ́ ìránṣẹ́ pé àwọn gọ́gọ́ ni wọ́n tún máa sọ̀rọ̀ òdì sínú ayé ènìyàn nígbà tí inú bá ń bí wọn tí wọ́n máa sọ pé kí ni wàhálà rẹ ti pọ̀ jù yálà tó pé wọ́n béèrè kankan lọ́wọ́ rẹ tí o ò rí fún wọn ìdí tó fi fún wọn kọ̀ọ̀kan wọn ìtọ́ka wọn ni wípé àwọn nídìí kankan lọ́wọ́ rẹ ò fáwọn àbí torí pé kí ni o ti ní kankan o ti kò sí kankan àǹfààní kankan tí wọ́n fẹ́ rí lọ́dọ̀ rẹ wá so wọn àmọ́ wọn mọ rọ́ọ̀ṣì ẹsẹ̀gbẹ́ kan wò lè rí tiẹ̀ rò tí a bá dá gbogbo yẹn lóhùn tó bá dórí tiẹ̀ yóò fọ́ ọrù nítorí pé mọ̀ wípé kí ló ń fẹ́ rí gbà lọ́dọ̀ rẹ ìwọ tó wúlò kankan tó ní wúlò kankan fọ́ so àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé nìyẹn o bàbá àti ìyá àti mọ̀mọ́ tẹ́ pé ó lè ṣiṣẹ́ kí wọ́n sọ pé sóhun nìkan lọ́mọ tí mo bí ni kókó rẹ̀ lásán jáde kò lápá kò lẹ́sẹ̀ ni ṣé àwọn ni wọ́n gbójúlé tó sọ pé kò sí wàhálà kankan ọkàn rẹ̀ ti balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ lórí rọ àánú Ọlọ́run nìkan ló lè mú ọ̀lọ́ àlùyọ àánú Ọlọ́run nìkan ló lè mú ọdẹ nù ògbọ́n àánú Ọlọ́run nìkan ló lè gbé ọ̀gá àánú Ọlọ́run nìkan ló lè mú kó bí gbogbo yorùbá nítorí ṣé ò tí ì rí gbọ́ tọ́ba rírí ṣé ò tí ì rí gbọ́ ni wípé àmọ́ yìí òbí jẹ́ pé àwọn gẹ́gẹ́ ni wọ́n bẹ nídìí àní àti ṣeré àti rógòlò àwọn ọmọ wọn ìfẹ́rẹ́ kankan ní ìjókòó àmọ́ yẹ ẹ̀gbọ́n àbí àbúrò ló jẹ́ pé kí ni àwọn ni wọ́n bẹ nídìí àti ṣeré àti rógòlò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ títí wọn àbí tọ́ba tí ì rí o tí ì rí gbọ́ wípé tí yóò bá máa sọ wípé kí ni bí ogun ilé ọba pa ni títà kò sí nǹkan tó lè fi hàn ṣe ètò túmọ̀ sí pé àwọn ará ilé ní gangan lẹni tí wọ́n kógun jáde tí wọ́n lọ́mọ bẹ àwọn ará àtàlá tí wọ́n kógun jáde ṣé àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé nìyẹn òjì rí gbọ́ àjùmọ̀ bí ọkọ tàánú ẹni Ọlọ́run bá rán ni sí ni ní ṣe nínú rẹ̀ òjì rí yẹn náà gbọ́ kí ló wáyé tó fi gbàgbọ́ wá ojú Ọlọ́run tó fi gbogbo gbẹ́kẹ̀lé sínú Ọlọ́run aláàánú tí ń ṣàánú fún ni ọ̀gbọ́n ni odolórí yẹn sọ ni ọba tó ṣoore fún ni láì wo bẹ èmi yìnyín o bàbá ọba tó ṣoore fún ẹni tí kò mọ yìí mo gbóṣùbà fún ọ bàbá òun nìkan ṣoṣo ni kò ní wo ìwà rẹ kò ní wo ibo ṣe rí kò ní wo ọ̀fọ̀yìn o àdúgbò tó ń gbé kò sí kan tó fẹ́ kàn tó bá fẹ́ ṣàánú rẹ̀ á ṣàánú rẹ̀ pátápátá ni owó ṣe pásítọ̀ kìí ṣe wòlíì kìí ṣe àfáà kìí ṣe mọ́ọ̀mù tẹ̀gbọ́n mọ̀ wò eléyìí bá panu dọ́là mẹ́wàá kọ́bọ̀ kò ní bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká pàtí sẹ́gbẹ́ kan òun kìí ṣe ìyá tàbí bàbá tí wọ́n sọ pé sọ eléyìí bá kú pé ní ṣe àròyìn ní òkò dàlẹ̀ náà òun Ọlọ́run kìí ṣe tó yẹ pé kí ni ọwọ́ epo láyé bani láwọn kì í bani látẹ̀jẹ̀ Ọlọ́run kìí ṣe ènìyàn tó yẹ pé kí ni kí la fẹ́ lọ kí fún nílé bá kú dọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ àwọn náà tó fi tọwọ́ wálẹ̀ kò sí kan tó fi sí wálẹ̀ jù omi gan lásán kan kò lè fi sí wálẹ̀ àlejò yẹ ká sọ tẹ́lẹ̀ mi jọ́ táyé bá wà ìgbà wo ni ò sáyè láyé wọn ò lè ráyè fún ọ sáwọn tí wọ́n gbẹ́kẹ̀lé tó fi ṣàgbára nìyẹn wípé kí ni wàá rógòrò wàá ṣe rere ó ti rógòrò tì ògo ni ọmọ lù ọ ìwọ kọ́ ló lògo ṣùgbọ́n tó bá dún lórí àánú Ọlọ́run rẹ tó gbára lé Ọlọ́run ọba ṣoore fún ni máa ń wo bẹ̀ ọba ṣoore fún ni láì retí ohunkóhun kan ju ìyá àtọpẹ́ lọ amen òun nìkan ni ó jẹ agbára rẹ òun nìkan ló lè ṣe ọ̀rọ̀ rẹ kó ní ìyànjú ìtọ́jẹ́ pé kí ni wo àwọn yóò mọ̀ nàgà wọ́n mọ̀ nàrò kódà ẹlòmíì ò tún lọ wá gàṣọ ẹlòmíì ọ̀nà tó bá yẹ pé ibi táwọn ti lè gíga wà ní lọ gbà kọjá ẹlòmíì yóò sa eré àṣà sọ gbogbo eyín rẹ nù láti gòkè ìgbókòwò lọ rí ọ pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ni pé ìwọ ni
táyé pé agbára ló gbẹ́kẹ̀lé Sọ́ọ̀lù alágbára mọ̀ ní Sọ́ọ̀lù ṣùgbọ́n nígbà tá àná Ọlọ́run kúrò nínú ayé rẹ̀ tọ́lọ́ kọ sílẹ̀ alágbára wá dẹ̀ lágbára ọ̀gbọ̀n nípa ìtàn àkọsílẹ̀ Gòlíátì ni alóyún rẹ̀ pẹ̀lú ogun oyún rẹ̀ gbogbo àkóyún rẹ̀ nínú ogun ni ìgbà tá tó bí nínú ogun náà tó ni gbogbo ìgbà àti ìgbà tá ti bí títí tó fi dàgbà inú ogun ni yẹ pé gbogbo tí ń jẹ́ ogun jíjà kò sí tí ó mọ̀ ọ̀gbọ́n bá sọ nípa gíga rẹ̀ ni iye wọn tá pé gíga rẹ̀ ni apá rẹ̀ lásán gangan ọ̀gbọ́n tá sọ nípa ìdá rẹ̀ tí fi ń jagun ni àní ẹnìkan lè ṣe gbé sínú kẹ̀kẹ́ tí wọ́n fi ń gbé tọ̀ lẹ́yìn ibi tí ìdáyẹn nípọn tó wúwo tó lágbára tó sì gùn dé pẹ̀lú gbogbo agbára yẹn tí gbogbo àyègbà yẹn ń bẹ̀rù rẹ̀ nígbà tí Dáfídì dé wájú rẹ̀ òkò ẹyọ kan gbọ́ mi òkò ẹyọ kan péré ní Dáfídì ṣe kéde ó fi fọ́ orí rẹ̀ tó là mọ́lẹ̀ ìdá rẹ̀ gangan pẹ̀lú bó ṣe wúwo tó jẹ́ nìkan kò lè gbé wọn Dáfídì egun mélòó ló ní ṣùgbọ́n ó rí ìdá yẹn gbé ìdá Gòlíátì gangan ó sì fi górí rẹ̀ bọ́ nítorí pé kéde àánú Ọlọ́run ó ṣiṣẹ́ nínú ẹ̀ Dáfídì èso ológun gbogbo àwọn tí wọ́n jẹ́ ológun tí wọ́n mọ̀ ní gbogbo àti Sọ́ọ̀lù ọba àti gbogbo àwọn yòókù gbogbo wọn ni wọ́n sá níwájú Gòlíátì ṣùgbọ́n Dáfídì ìtòpò fọlọ́ ṣe gbẹ́kẹ̀lé ọgbọ́n tí Dáfídì sọ ni ó ní ìbí tọ̀ wá ní orúkọ Olúwa kò sọ pé mo tọ̀ wá nípa agbára mi kò sọ pé mo tọ̀ wá nípa ìmọ̀ mi kò sọ pé mo tọ̀ wá nítorí pé mo jẹ́ ọmọ Ísírẹ́lì náà ó ní orúkọ Olúwa ẹni tí wọ́n gan ìwé náà sí Ọlọ́run ló fi ṣagbára rẹ̀ wò tá ẹ̀pọ̀ náà ló fi ṣagbára rẹ̀ tó gbẹ́kẹ̀lé ké àánú yẹn yóò fọ yóò ṣàṣepẹ̀ nínú ayé rẹ̀ gbọ́ ìtọ́sílẹ̀ sóbìnrin a kì í fi oúnjẹ ọlọ́wọ́ wà nítorí àwọn ẹlòmíì bí kò ṣe pé nítorí àwọn Ísírẹ́lì àwọn àgùntàn ṣètò ti nà obìnrin yẹn sọ pé òótọ́ ni ṣùgbọ́n òun nídìí àánú kó ràn òun lọ́wọ́ bẹ́ẹ̀ sì ti Jésù tún sọ fún un a kì í fi oúnjẹ ajá fún ọmọ ó ń pe obìnrin àti ọmọ rẹ̀ ní ajá ṣùgbọ́n obìnrin sọ wípé òun gbà ìgbà ajá lòun ṣùgbọ́n kọ́hún náà rántí wípé kí ni àwọn ajá máa jẹ rúnrún àwọn oúnjẹ àwọn ọmọ tó bá bó látòrí tẹ́ḿpìlì nílẹ̀ Jésù wá wò sùnsùn ó ní kí ni obìnrin yìí ìgbàgbọ́ ńlá ní ìgbàgbọ́ tó ní kọ́rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ àti gẹ́gẹ́ bí ohun tó fẹ́ àti gbogbo jáì rẹ̀ nílò àfitilẹ̀ mú rẹ̀ pé lọ́gán àmú ọmọ rẹ̀ láradá obìnrin yẹn gángan ayé rẹ̀ gán gba ìyanu ó rí àánú gbà nítorí pé kí ni kò sinmi kò sáré láti mọ képe Jésù Kristi fún ìrànlọ́wọ́ àdúrà mi ló ti gbà tó sọ pé ti rí ọ àdúrà mi ló ti gbà tó sọ pé àtọ́dún wo ló ti wà nínú àdúrà tó ti képe lọ wo kí ló ti gbọ́ ní àwọn ọ̀rọ̀ tí tá à ń sọ sí ọ tá inú àwọn nǹkan tá à ń gbọ́ nínú àwọn èèyàn tá à ń yẹ̀yẹ́ rẹ wọ́n mọ̀ yẹ̀yẹ́ rẹ wọn ò kẹ́gàn rẹ wàá bí mí lèrè gbàjẹ́ kọ́ mọ̀ àwọn yẹ̀yẹ́ àmọ́ yẹ̀gàn gbọ́ mi kì í tún sa àwọn ará ta o àwọn ará ilé mi gangan wọ́n yẹ̀yẹ́ mi gidi gan tí wọ́n tó mọ wọ mí lẹ̀ ní àwọn ará ta tí wọ́n tó mọ wú àwọn ará ta lókè lọ́kàn sókè láti ṣe kíni láti mọ wọ́ mi láti mọ yẹ̀yẹ́ mi ṣùgbọ́n Ọlọ́run ló ń gbé mi ró nítorí pé mi náà ṣe kíni ìjẹyìn tí mo jẹ́ kó di mọ̀ fọlọ́run gbé bí ìwọ kọ́ mi yọ ènìyàn kankan òsì tí ó kọ́ mi yọ bẹ́ẹ̀ ni agbára mi ọ̀ka kankan lónìí kan èmi ni o bó jẹ́ pé lóòótọ́ èyí tí débi tí mo ń lọ mo ti wà nínú manage ṣùgbọ́n ìgbà kan n lè ṣe gbogbo nǹkan wọ̀nyí o ìgbà kan n rí bàtà wọ̀ ṣẹ̀ṣẹ̀ o ìgbà kan n ra sọ̀wọ̀ sọ́run ṣòkòtò àtẹ̀wò méjì ọdún méjì ọdún mẹ́ta ìgbà mi bẹ àní gbogbo bọ́tì ni ó ti já dànù ìgbà mi màmá rẹ̀ láàlẹ́ wò táyà sọ pé ooru mú so ooru mú lọ́wọ́ ni kíyìn orin láti kíni láti Abidjan lọ sí Bouaké láti Abidjan lọ sí Norway àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ooru wo ló lè mú débẹ̀
àbí láì ní bàtà lẹ́sẹ̀ ṣé òun náà tó mọ́ mọ̀ sí kí ọ̀sán kí ọmọ lè wọ bàtà ṣẹṣẹ ni mọ àánú Ọlọ́run ló gbé mi ró ìgbà yẹn àwọn tí ọkọ ti kíni tí ọkọ jẹ́ ìrànlọ́wọ́ fún mi jẹ́ kí wọ́n ṣàánú fún mi tèmi wò wípé náà ara àwọn èèyàn mi ni wọ́n mo lọ bá wọn ètè tí mi gbọ́ kì í ṣe kéke òun náà fẹ́ jẹ́ ènìyàn kọ́ wà pẹ́bẹ̀ jù pẹ́ta dálẹ̀ lọ nígbà tó náà gbéṣẹ́ rẹ̀ dé nìkan tó ìgbà ìjọ tí mo yí padà sọ́dọ̀ náà pé Ọlọ́run ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ ṣàánú fún mi mo ké tán títí sùkúù tí ń lọ débi náà ni mò ń kà yìí bí n tiẹ̀ lè kà dáadáa ṣùgbọ́n mo sáà rí kà mo sì ń rí kọ àánú Ọlọ́run ló ṣe táànù ọ̀rọ̀ bàbá ṣe tèmi sọ̀rọ̀ pé ìwọ ń kọ́ àánú Ọlọ́run ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ayé rẹ̀ gbàgbé gbogbo ẹ̀kan gbogbo yẹ̀yẹ́ gbogbo ẹ̀sìn wo ohun téèyàn bá lọ sọ́jà ni ẹ mọ́ kọjú mọ́ ní Yorùbá mọ́ wí kọjú mọ́ òótọ́ ọ̀gbọ́n tó lè sọ ó ní ẹ mọ́ tẹ̀síwájú Kristiẹ̀ ológun ṣàtẹ̀jú mọ́ Jésù tó ń bẹ níwájú ó béèrè ọ̀tẹ̀jú mọ́ Jésù gbogbo táwọn ọmọ ẹ̀yìn sọ lọ́tún lósì gbogbo ọ̀rọ̀ wípé ajá ni ajá lọ́mọ rẹ̀ tí Jésù Kristi sọ àní ohun tó jòun lógún ni pé Jésù ò lè ṣàṣepé nínú ayé mi nínú ayé ọmọ mi ṣe tèmi ṣàánú fún mi Jésù padà ṣàánú rẹ̀ pẹ̀lú gbólóhùn kan ìgbàgbọ́ rẹ̀ ti kéde ọgbà ọ̀la tó pé ìgbàgbọ́ la lò ní jẹ́ kí ìgbàgbọ́ tiẹ̀ náà ọgbà ọ̀nà la láti rí àánú Ọlọ́run láti rí ojú Ọlọ́run láti gbà láti jẹ́ kó ti bọ̀ fọlọ́run pé àní bí wò ṣe kò síbi kankan tí mo ń lọ nítorí pé kíni ìwọ nìkan ló lè ṣe agbára ọkàn ẹ̀mí mímọ́ ìmísí ọgbọ́n ìmọ̀ àtòyé tèmi àti ẹ̀dá fi lè nígbàgbọ́ tó jinlẹ̀ ju pátá ní lọ tí ìgbàgbọ́ tó fi lè sa ju bó sísára lọ láti lè jẹ́ kó dé mọ̀ fún Ọlọ́run wípé kíni ìwọ ló lè ṣe ìtọ́lọ́ sì bójú láti orí tẹ̀mẹ́ wa títí sàánú fún ẹnì kọ̀ọ̀kan wa ìjà yóò sì mọ̀ fún níbi gíga ìjà pé gbogbo orí tẹ́nì kọ̀ọ̀kan wa lébẹ̀rẹ̀ sí di bíbí láàmúrẹ̀ àkàndá ni ara rí tẹ́nì kọ̀ọ̀kan wa ní yọ́bẹ̀rẹ̀ sí wá sí mùsùlùmí láàmúrẹ̀ àkàndá ni ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run yọ̀ọ̀dá Jésù Kristi yọ̀ọ̀dá ẹ̀mọ́ yọ̀ọ̀dá agbára àti ìmísí àtẹ̀mọ́ àtọ̀gbọ́n àti màtọ́ ìfẹ́ nìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé kiri etí rẹ̀ kò wúwo láti gbọ́ tèmi ọwọ́ rẹ̀ kò sì kúrú láti gbà mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ agbàtán ìwọ ti gbà mí èmi ti bọ́ lọ́wọ́ gbogbo ti ṣe ogun ìdè àti wàhálà ayé pàbátá mo bẹ̀rẹ̀ sí fọ́ nígbò àdúrà ọ̀pẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ bọ́dá gbogbo yìí padà sọ́dọ̀ ọmọ sọ wípé ṣé Ọlọ́run ayé rẹ̀ gba ọgbẹ́ àti èmi nítorí pé kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ẹ kò wú láti gbọ́ tèmi ọwọ́ rẹ̀ kò sùkú láti gbà mí ìwọ gbọ́ tèmi bẹ́ẹ̀ ni ọwọ́ agbára rẹ̀ ni wọ́n fi gbà mí èmi bọ́ ọ pátápátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdè àyè tó da ayé mi lóṣù kan náà èmi bọ́ ọ pátápátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun èyí tó da ayé mi lóṣù kan náà èmi bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìnira èyí tí ó mú kí ayé mi kò lè bọ́ fọdún bó ṣe fọdún gan èmi rí àánú rẹ̀ gbà bàbá ìwọ ti di ìrànlọ́wọ́ àti àánú fún mi ìwọ ṣàánú fún mi ayé mi gba ìyípadà rere ayé bẹ̀rẹ̀ sí gbilẹ̀ nínú ògo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àní mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ orí láyé mi kì yóò jẹ́ òrùn mo bẹ̀rẹ̀ sí jẹ́ ẹni tó tajọ tó lékèsà láyé mi kì yóò jẹ́ nínú ògo ní forúkọ rẹ̀ o ṣé bàbá o ṣé ọmọ o ṣé mi mọ́ o ṣé bàbá o ṣé ọmọ o ṣé mi ayé rẹ̀ máa gba ọpẹ́ olùgbà yìí mi máa gba ọpẹ́ olùgbà yìí mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo yìn ọ́ nítorí pé mo rí àánú gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ sì tún ṣàánú fún mi ti sìn bẹ́ẹ̀ ni ìwọ tún mọ ṣàánú mi nígbà gbogbo ayé mi kò tún wà bákan náà mọ́ láì àti láíláí gbogbo oyún rere mi ó di ìrọ̀rùn fún mi láti mọ rí wọn bí báyìí gbogbo ara rí ayé mi ọbẹ̀ tí wàá ti pé àánú rẹ ó ti bẹ̀rẹ̀ sí mú fún ọ lórí ayé mi yóò sì mọ fún ọ títí ayé ànígbẹ̀kún àdúrà ọpẹ́ rẹ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀run sí èmi yìn Ọlọ́run àánú mo yìn Ọlọ́run ọ̀fẹ́ jùlọ Jésù ọ̀run sí mọ́dá gbogbo padà sọ̀rọ̀ ìwà kiri sórí aṣọ́rọ̀ kiri ìwọ tó ṣàánú fún mi láì wọ àní èrò àyè àbí èrò ni àbí tí ẹ ti jáde wá ògo ní forúkọ rẹ nítorí pé kí ni àìní ìṣẹ́ lọ́kọ̀ Ọlọ́run ayé Jésù Kristi ẹ̀mí mímọ́ èyí ṣàánú fún ayé mi àní ó bẹ̀rẹ̀ sí gbìnà nínú nǹkan àní gbogbo oyún rere mi ó dìrọ̀ fún láti mọ mi báyìí gbogbo ara rere mi àní ó dìrọ̀ fún láti mọ mi má ṣe mo ṣe orí rere gbogbo àìjọkọ̀ mi ó bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ nípa agbára àti àṣà àti òrìbá àtàánú yẹn
ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mẹ́ta kan mo sọ wípé ẹ ṣé ògo ní forúkọ rẹ ayé mẹ́ta kan mo sọ wípé ẹ ṣé ọlọ́run àtòbí jùlọ ẹ ṣé ọlọ́run lórí ọ̀fẹ́ ẹ ṣé ọlọ́run títọ́ iye ògo ọlá àtọpẹ́ ní gbogbo àfihàn mo sọ wípé ẹ ṣé bàbá ẹgbà ọpẹ́ ẹgbà yìí ìwọ àánú àti oore ọ̀fẹ́ èyí tí mo rí bá àrífún sàbẹ̀ sànù fún mi ní gbogbo rẹ̀ jẹ́ tún sànù fún mi jẹ́ tún sànù fún mi nípa gbogbo ìjẹ́ pé àyè kò sí àìdè kankan tó tún ní pàtàkì ayé mi àbí ogun tó sábà ẹ ṣé ọlọ́run ayé ológun jùlọ ẹgbà ọpẹ́ fún ẹgbà yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè ọlọ́run mo dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni ìwọ ṣàánú fún mi bó ti wù kí ìgbàgbọ́ mi ó kéré tó ìwọ sọ di ńlá fún mi nípa àánú láti mọ rí ìgbàlà rẹ láti mọ rí ojú rẹ àti àyọ̀nù rẹ àti ọ̀nà rere rẹ gbà lójoojúmọ́ àti ti ènìyàn gbogbo àdúrà ọgbẹ́ rẹ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi yìn ológo ọlọ́run ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ bàbá ọmọ ẹ̀mọ́ mẹ́ta kan gba ọpẹ́ àti ìmọ̀ mo sọ wípé ṣé o gba ọpẹ́ àti ìmọ̀ ìjọ pé ìwọ mú mi rí àánú oore àti ojú rere ìjẹ́ pé ayé mi ọbẹ̀ sí gbòòrò nínú ogo àìbóyè kí ìgbàgbọ́ mi ó kéré tó àìwọ́ sọ́jí láti wo agbára tó fi jẹ́ lọ́run nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ bẹ́ẹ̀ ni àìní oore gbogbo ọbẹ̀ sí ìrọ̀fẹ́ láti mọ̀ ṣiṣẹ́ ìtẹ̀síwájú tó lògùnjọ ọbẹ̀ sí jẹ́ tèmi àánú rẹ wá àìníwọ̀ mọ́ mi rí gbà àìbóyè kí ìgbàgbọ́ mi ó kéré tó ìwọ bá mi sọ́jí nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ ògo ní forúkọ rẹ òṣìṣẹ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ òṣìṣẹ́ ọlọ́run ayérayé nítorí pé àìkò tó sí òun kan àìtó tó lè jẹ́ ìdíwà bíi àbí ìníkòrò àìdènà fún mímọ́ láti mọ ṣòro láti mọ rógùn láti mọ ta nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mọ́ ọmọ ṣe gbà ọpẹ́ ayé gbà ọpẹ́ ológunjọ gbà ọpẹ́ olùwàgbà ìdíṣẹ́ ní ìmọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àjùlọ mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àánú tí mo rí gbà lọ́dọ̀ rẹ ìjọ ẹgbẹ́ ní ọ̀tún ayé mi iṣẹ́ mi ilé mi ọ̀nà ń bó ṣe tèmi ó yọ tuntun pẹ̀lú ògo tuntun pẹ̀lú àrà tuntun lójoojúmọ́ gẹ́gẹ́ bí àṣẹ rẹ nínú ọjọ́ àti nínú òrùn láti mọ ọyọ tuntun lójoojúmọ́ tí kò sì sí ìdíwọ́ àti ìdàgbẹ́ àtàkùn fẹ́ni fún wọn ìtí ohunkóhun kò sì lè gbé wọn pamọ́ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi yìn ológo bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ èyí fún àánú rẹ èyí tí mo rí gbà èyí tí wọ́n fi ṣe bẹbẹ ní ayé mi èyí tí wọ́n fi àṣẹ àti agbọ́dọ̀ rẹ fìdí mú ẹ̀dùn ayé mi gbà gbogbo láti bọ yíyọ tuntun lójoojúmọ́ àti èmi àṣìṣe àti ilé àtọ̀rọ̀ àti bó ṣe jẹ́ pátá ògo ní forúkọ rẹ gẹ́gẹ́ bí òòrùn àti ọjọ́ àti yíyọ tuntun pẹ̀lú agbára àti aṣọ rẹ àní pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ èyí tí kò sì sí ìdíwà bíi dàbí ìlà kan fún ọ bẹ́ẹ̀ ni àníwọ̀ mú èmi náà yọ tuntun àṣìṣe àti ilé àti bó ṣe mi àyà ti bọ yọ tuntun pẹ̀lú ògo tuntun pẹ̀lú àrà tuntun pẹ̀lú ìgbéra tuntun lójoojúmọ́ ògo ní forúkọ rẹ òyì ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ ìfọ ayé rẹ bàbá gbà ọpẹ́ olùwàgbà ọmọ ṣiṣẹ́ bàbá mi mọ gbà ọpẹ́ àti àtijọ́ ìlú gbọmọ yìí mọ gbórúkọ ga òṣìṣẹ́ ọba àwọn ọlọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orin èèmọ̀ dáadáa ṣùgbọ́n ó ní àánú rẹ làwa tọrọ bàbá rọ̀jò àánú rẹ lèmi ẹyẹ tí kò àtìrà inú rẹ ìwọ ló ṣamọ̀nà àánú rẹ bàbá wa ọ̀run lèmi tọrọ ẹyẹ tí fọ́ nu ọ̀pọ̀ àánú rẹ̀ ìwọ ló ń ṣàkóso. gbọ́ àánú ọlọ́run ló mú ní ṣe rere ké ọlọ́run àwáwí kan kò ṣe fún mi tí wọ́n fẹ́ ṣe níwájú rẹ̀ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ìwọ ló ní ìdáríjì lọ́dọ̀ ìwọ lẹni rere ìwọ lẹni mímọ́ ìwọ lẹni pípé lẹ́yìn rẹ̀ ẹni rere kan kò ṣe ọlọ́run èmi ò ríra bí gẹ́gẹ́ bí ẹni pípé ẹlẹ́ṣẹ̀ ni mi ìgbà gbogbo tí ń ṣe gbogbo níwájú rẹ̀ àánú ni mo bèrè ṣàánú fún mi sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú rẹ ni mo béèrè fún àánú rẹ ni mo fẹ́ wo bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àwọn àwíkà kò ṣe fún tí mo fẹ́ ṣe níwájú rẹ nítorí pé ìgbà gbogbo ni wọ́n dárí jì mí ìgbà gbogbo ni wọ́n ṣàánú fún mi ojoojúmọ́ lèmi sì ń ṣe níwájú rẹ ìjọ ìwọ nìkan àìlẹ́ni pípé rẹ ni mímọ́ lẹ́yìn rẹ ẹni rẹ kan kò sí níbi kankan àánú ni mo béèrè fún ọlọ́run àánú mo béèrè fún ọlọ́run rẹ ọ̀fẹ́ bójú láti òkè bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá ṣàánú fún mi ó yá sọ mi di mímọ́ dárí gbogbo àṣìlẹ̀ mi jì mí olúwa sọ
aṣọ mi di mímọ́ dáàbò gbogbo àṣírí méjì mi aṣọ mi di mímọ́ àánú ni mo béèrè fún wa ṣàánú fún mi dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi Olúwa aṣọ mi di mímọ́ dáàbò gbogbo àṣírí méjì wa aṣọ mi di mímọ́ bójú wẹ̀ láti jẹ́ bàbá dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ìwọ Ọlọ́run àánú ìwọ tí dárí jìnnì tí ẹ̀sìn ìdájọ́ àánú tàdé lọ́dọ̀ bá dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi Olúwa aṣọ mi di mímọ́ dáàbò gbogbo orúkọ yá àti bí aṣọ mi máa bá tó fi dọ́lọ́run ni. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi wá ṣe fún mi kó sọ mi di mímọ́ pátápátá ní ọ̀tún ju ti àtẹ̀yìnwá lọ tá a bá rí àwọn àkọsílẹ̀ ibi búburú àdára yòókù tá a kọ́ nípa tèmi àbí tá a fẹ́ mọ́ kọ́ nípa tèmi ya kó di píparí àti gbogbo ẹni tí ń kọ́ àtọwọ́ tí ń kọ́ àtúntà àfikún àtẹ̀tí ń bẹ̀rẹ̀ àti tàbí àti ibi tí wọ́n ń kọ́ sí ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ nípa ti ṣẹ̀jẹ̀ bá ti ń tọ́ bá gbogbo májèǹ gbàjẹ́ Olúwa ṣe fún mi kí n ti mọ́ pátápátá nínú rẹ̀ wọ́n ti rà mí padà kúrò lọ gbogbo tí ń ṣe ibi ègún ìgbà tí májèǹ àti ègún ràn ọ̀kọ̀ọ̀kan ló mọ̀ tó gbọ́dọ̀ ní pátágbá kankan mọ́ láyé àti láyé lórí ayé mi àti orúkọ ṣiṣẹ́ tèmi tí gbogbo àgbà tó fi jọ́ lọ́rùn ni ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ nìkan fún àti ṣe májèǹ tó bá májèǹ Olúwa ṣe fún mi ní àkọ́tún wádìí ayé mi rídìí ayé mi nítorí pé tìrẹ lèmi ṣe gbogbo ayé mi tìrẹ ní ṣe gbogbo tí ò fògbà àti fún Ọlọ́run alààyè túnú Ọlọ́run tó ṣe tí gbogbo tí mo fà ń tún kóònù ayé mi fún ọlẹ́nu kóònù ayé mi eruku kan kọ́mọ̀sì kù débi pé yóò kọ̀yọ̀kan ní ayé mi nítorí ògbà tí lógo rẹ gbogbo ojú ayé mi kì í sì máa jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere fún ògbà tí lógo rẹ fún ènìyàn gbogbo fún àwùjọ gbogbo fún agbègbè gbogbo fún orílẹ̀-èdè gbogbo pátápátá ibikíwù kí n lè dé lágbàáyé ìjọba ọ̀run kọ́mọ̀sì bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ìgbà bá ṣe fún ṣùgbọ́n agbára tó fi jẹ́ Ọlọ́run ni ju tí àtẹ̀yìnwá lọ Ọlọ́run dá mi láre jẹ́ kí tó mọ̀ rí dá láre bá kí tó mọ̀ rí dá láre níbi gbogbo níwájú gbogbo ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé mi nítorí pé ìwọ nìkan ló lè ṣàánú fún mi láti jẹ́ ìdálẹ́ òsì mọ́ dá mi láre tí ó bá dá mi láre kò sí ìdálẹ́ bí kan fún mi mọ́ ìtọ́tún wá dàbí rẹ̀ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ẹ̀jẹ̀ Jésù tó wá ṣe fún kápátá oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àti ọ̀nà rere rẹ àti tìǹbù bó jẹ́ kí mo rí agbó ṣe gbà lọ àìṣe ibi kó tó àmọ́ fọ̀nọ́gbò lọ ojú rere mi kó àmọ́ ti bíbí tògótògó ju bó ṣe di ju bó ṣe lérò lọ ìran rere mi gbogbo ya ara rere mi kó bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe pápátá ti gbogbo agbára tó ń yọ pẹ̀lú òkú tó ga jùlọ ní gbogbo ojú ayé mi eré ayọ̀ mi kọ́ mọ kún fún òkú tó ga jùlọ ní ọ̀tún lọ́tún lójoojúmọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú ni mo béèrè fún ní orúkọ Jésù bá ṣàánú fún mi àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àní ẹ̀jẹ̀ Jésù mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi àní ẹ̀jẹ̀ Jésù Kristi mo pè ayé rẹ bàbá àní ṣe ìrìbọmi ọ̀tún fún mi ní ẹ̀jẹ̀ Jésù Kristi olùwà pátápátá ti gbọ́ fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ìrìbọmi ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù wá ṣe fún mi bàbá àní wá sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ wá ṣàánú fún mi wá sọ mi di mímọ́ àní ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ ní káfárí rẹ̀ ètí ń sẹ̀jẹ̀ bá jẹ̀bù tó tọ́ bàbá jẹ̀bù ètí ń ṣe irúbọ kan tí òtútù ìwà tuntun bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn rẹ̀ náà bàbá àríṣe irúbọ bí àti ìwẹ̀ bẹ́ẹ̀ tó fún mi ọ̀yà sọ mi ti máa pápátá àríkiri gbogbo tí ń ṣe àní àwọn akọ́ṣẹ́ èyí tá a bá rí èyíkéyìí yòówù tá a kọ́ nípa tèmi àbí tá a ti kọ́ àbí tá a tún fẹ́ mọ́ kọ́ nípa tèmi àgbẹ̀ òkú di pípa pápátá àgbẹ̀ òkú di pípa pápátá àgbẹ̀ òkú di pípa pápátá àtẹ̀tí ń kọ́ àtẹ̀tí àbẹ̀lọ́wọ́ àtẹ̀tí ń bẹ lọ́wọ́ àtọwọ́ tí kò àti ojú ọ̀fun àti ibi tí a ń kó sí àgbẹ̀ òkú di pápátá orúkọ Jésù bàbá sọ mi di mímọ́ àríwó béèrè fún àánú àti òròfẹ́ rẹ̀ Ọlọ́run àánú ò ṣàánú fún mi ní orúkọ Jésù sí ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ pápá rí rẹ̀ èyí ń ṣe ìrúbọ àti ètùtù kan tí òṣùbọ̀ mẹ́rin ti ṣe májẹ̀mú tuntun rẹ̀ tọ́ba gbogbo májẹ̀mú gbàdéjẹ́ ni ọ̀yà ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ àti ìwẹ̀nùmọ́ ọ̀tún fún mi nínú rẹ̀ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ọ̀yà àní gbogbo ṣíṣe àṣeparí àwọn ìkòkò àìgún èpè májẹ̀mú ogun ẹ̀jẹ̀ ogun rẹ̀ bọ́ bá Ọlọ́run ọ̀yà àní pátápátá yányán àìlórí ayé ìgbà tó kó ṣe ní yá kí wọ́n dé lágbára ìtọ́pẹ́ ìwọ̀n láti rà mí padà ní iye kan àìtó sọmítọ́mọ àti àjogún ọ̀rẹ́ àìrí pàṣẹ ikú àti tàjẹsọ àti àjílẹ̀ Jésù ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àìtúrẹ̀ Jésù àti wájú tó pariwo tó ìṣòro bàbá àìrí orúkọ Jésù gbogbo wọ́dà kí wọ́n dé lágbára lórí ayé àti orúkọ ìṣẹ̀ṣẹ̀ wọ́dà kọ́ọ̀bù yóò tọ̀rọ̀ jẹ́ ìdìbò jẹ́ ìjọba ayé rẹ̀ ní orúkọ Jésù ọ̀rọ̀ ẹ̀sẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún náà bá ṣe fún mi àìnínú ẹ̀jẹ̀ Jésù ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìtọ́sọ̀ ní kábàáṣẹ̀ jẹ́ bájẹ̀ tó bá gbogbo bájẹ̀ gbà lè jẹ́ Ọlọ́run ayé rẹ̀ ayé àyíwájú ayé mi rídìí ayé mi kí ni àwọn ọ̀kan tó wà nínú ayé mi èyí tí kò fògbà àti fọ́jú Ọlọ́run ò ní fẹ́ tí wọ́n lọ́rùn tó ṣe àyí tí gbogbo fatu kò nínú ayé mi àyí fọ̀ọ́dẹ́ àpárá kò nínú ayé mi eruku kan tó kéré jọ kọ́mọ̀sì ìṣúná ilé mi pé àyí ọ̀kọ̀ọ̀kan yóò kù nínú ayé mi
kò jí mi mọ́ pátá fún òwò àti lógo rẹ̀ àní kí n tó wà mú yẹn fún ọ̀rọ̀ ní gbogbo ojú ayé mi kí n jẹ́ tí ọmọ wọn fọ̀rọ̀ sọ àní gbàgbọ́ ní gbogbo ojú ayé mi àní gbogbo ojú ayé mi àkíbi tó máa jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere àní fún òwò àti ìmí lógo rẹ̀ fún ènìyàn gbogbo fún àwùjọ gbogbo fún àgbègbè gbogbo àní fún orílẹ̀ gbogbo àní fún gbogbo mi kíbi yóò wò òkèèrè jẹ́ lágbàáyé àní orúkọ tí ó kéré jẹ́ mọ́lẹ̀ àti òrìrì fún òwò àti lógo rẹ̀ sẹ́ ìjọba orúkọ ní kó má ṣe bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àní àánú àti ọ̀dọ́ mi obìnrin fún ọba ṣàánú fún mi èrè bọ́ mi àti ìwọ̀n nímọ̀ tó ilé ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ìkábá rẹ̀ bàbá ṣe fún ti gbọ́ abá tó fi jọ lọ́rùn ni oya jíjà tẹ wà lọ oya bàtí bẹ̀rẹ̀ wà tó bọ̀ dàbí láàrin àìjọ sọ wà kí n mọ ìdá láàrin bá jíjà tẹ àìkí mọ jẹ ìdá láàrin níbi gbogbo nígbà tó yẹ gbogbo lọ́dọ̀ mi gbogbo gbogbo tí wọ́n bá ṣe Ọlọ́run àánú ọba ṣàánú fún mi oya bàtí bẹ̀rẹ̀ ọ̀rẹ́ abọ́ dàbí láàrin jẹ́ kí n mọ ìdá láàrin bàtí wọ́n bá tó orúkọ Jésù Kristi Násárẹ́tì èrè bọ́mi àti ìwọ̀n nígbà tó tọ́jú àtúnṣe mi tó ìlà ṣe fún olúdó ẹ̀jẹ̀ Jésù ọ̀sẹ̀ nìkan bá rí ni ìtísẹ̀ jẹ́ bájẹ̀ mi tuntun àgbàgbọ́ bájẹ̀ mi bàrẹ̀ jẹ́ pé orúkọ Jésù Kristi oya oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ ọ̀nà rere àti tèèdè gbogbo oya kí túmọ̀ ní wọn bá gbó ṣe gbà lọ nígbà àánú àti fẹ́ kí túmọ̀ ní abó ṣe gbà lọ nígbà òde fẹ́ kí túmọ̀ ní abó ṣe gbà lọ ayé mi iṣẹ́ mi ilé mi lọ́sẹ̀ àti ọjọ́ gbó ṣe ti wájà oya kó túmọ̀ pọ̀ ní ògo ọ̀lẹ́ àti túmọ̀ àgbàrá rẹ̀ nípọ̀lọpọ̀ àánú rẹ̀ àìkí àti iṣẹ́ mi ilé mi gbó ṣe mi kó túmọ̀ yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògo tó ga pẹ̀lú àìrírí tó ga pẹ̀lú àṣẹ agbára ọ̀rọ̀ rẹ̀ ṣe àìkẹ́kẹ́ bí ọjọ́ àti òru tí ó yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú agbára pẹ̀lú ògo tó ga àìní orúkọ láì ní ìrìnàjò kan dájẹ́ ìgbésẹ̀ ṣe gbé pamọ́ oya ayé mi kó àmọ́ gba ìyá mi ọ̀tún lójoojúmọ́ ẹ̀rí ayé mi kó àmọ́ lóògùn tó ga tó tóbi jọ ní ọ̀tún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àìní nínú ògo tó ga tó tóbi jọ ìgbésẹ̀ kí mi ọmọ gbìnlẹ̀ kí n mọ gbòòrò àti gbogbo ṣètò wáta ògo ìgbésẹ̀ mẹ́jẹ̀ tẹ̀lé wa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ oya ṣàánú mi ṣàánú mi ẹ̀yà ìrere bọ́dà àti ìwẹ̀lú ọ̀tún ẹ̀jẹ̀ oya ṣe mi tí wàá bá ti mi jọ náà kí gbogbo ìgbésẹ̀ mẹ́jẹ̀ gbogbo jẹ́ tẹ̀lé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Kún mi fagbára kí lè fẹ́ ọ jó fàdákà. Kún mi fagbára kí lè fẹ́ ọ jó wúrà lọ. Gbọ́ láì sí agbára àti ẹ̀mí mọ́ Ọlọ́run nínú ayé ènìyàn èèyàn lè wo Ọlọ́run ìdí ni wípé èèyàn lè ṣe ìfẹ́ Ọlọ́run ohun ayé yìí ni ó wà ní agbára ènìyàn yóò wá mú kíyàn mọ sáré tí yẹ kíyàn sá kíyàn mọ ọrùn tí yẹ kíyàn rò ṣùgbọ́n tó bá gba agbára wò wàá lè ṣe ìfẹ́ Ọlọ́run wàá lè mójútó yẹ kó mójútó láti mọ rí àánú Ọlọ́run gbà káwọn méjèèjì sókè bàbá èyí náà mi máa ta agbára inú ayé mi ò tó wàá tún wọn dá kó tó àmọ́ jù pẹ̀lú agbára tó ga jù ní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn ọdún tí mo ti ń lò bọ́ láti gbàtà àti lóbi tí ó fi ọjọ́ tó ní Olúwa láti lè mọ gbé nínú ìfẹ́ rẹ láti mọ gbé nínú àṣẹ rẹ láti mọ rí àánú àti orí àti ojú rẹ gbà ní gbogbo ọjọ́ ayé mi ju bó sì lérò lọ àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ilé mi mímọ́ àti ẹ̀mí agbára rẹ ló ayé mi àyíkò òjò tó o sì kéré lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù Kristi ìyàtọ̀ ẹ̀mí mímọ́ àti agbára tó ayé mi sẹ́ ní àmọye ìlọ́pọ̀ ju gbogbo àwọn ọdún tí mo ti lọ́bọ̀ láti bàtà tí ó ti fi jọ tó lọ ìyàtọ̀ ẹ̀mí mímọ́ àti agbára tó ayé mi àyíláti lè mọ fẹ́ ọ àti mọ gbé nínú fẹ́ àti aṣọ rẹ àyíláti mọ rí àánú rẹ gbàdúgbò tó rí gbà lọ àyíjú wo àṣírí bàbá tó ẹ̀mí àtàgbára tó ayé mi ìyàtọ̀ ẹ̀mí àtàgbára tó ayé mi èyí ẹ̀mí mímọ́ àtàgbára ẹni gbogbo ìbá tó wọn dá sọ ayé tí wọn bá tó lọ yóò orúkọ ya tó ní ẹ̀mí àtàgbára tó ayé tí wọn bá tó lọ èyí ẹ̀mí àti gbogbo ìbá tó wọn dá sọ ayé tí wọn bá tó lọ yóò orúkọ ya tó ní ẹ̀mí àtàgbára tó ayé tí wọn bá tó lọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi èyí ẹ̀mí mímọ́ àtàgbára Ọlọ́run ayé ènìyàn ní mọ́ mú kéèyàn nígbàgbọ́ tó ní gbogbo tó jinlẹ̀ tó sì lágbára ìjẹ́ pé nígbà gbogbo èyí lè mọ sọ fọlọ́run pé àníṣe Ọlọ́run ìwọ àníwò nìkan ní agbára mi àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ mi yá bá mi ṣe nínú àánú rẹ̀ ó jọba sí agbára àtìlẹ́yìn Ọlọ́run ayé ènìyàn aṣọ ènìyàn Sátánì wà gba ìjọba láti mọ jẹ gàba lórí ayé ènìyàn káwọ́ méjèèjì sókè bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ nínú ayé mi ò tó bàbá tó wọn dá ní àmọ́ yìí lọ́pọ̀ ju gbogbo àwọn ojú tí mo ti ń lò bọ̀ láti gbàtà tí lórí fídíò tó ní ọ̀yà nínú rẹ̀ ìgbàgbọ́ mi kó tó wá sáájú bó ti rà lọ láti mọ rí àánú gbà tí mo ti rí gbà láti mọ fọ̀nù òwò tí mo ti lérò lọ láti mọ ṣẹ́rin tí mo ti lérò lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Násárẹ́tì bàbá
àní iná ẹ̀mí mímọ́ àtàgbára nínú ayé mi ò tó bàbá tó iná ẹ̀mí mímọ́ àtàgbára nínú ayé mi ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn àti gbogbo tó fi jọ́ lọ́rùn Jésù Kristi ti gbogbo agbára ayàtọ̀ tó bẹ níkàwọ́ rẹ̀ ọ̀yá àyè iná ẹ̀mí mímọ́ àtàgbára yà bá tún wọn dájú ojú àti wa lọ àyè wá tún wọn dájú àti wa lọ ayé mi àtúntò àkúnfà agbára àti ìgbàgbọ́ ìlú ìṣòro àyíkébò tó àpọ̀ ní ìgbàgbọ́ ìlú rẹ̀ mo ṣe lọ àyíkébò tó wà ní ìgbàgbọ́ tó jìnà tó gbòòrò ìlú ìtàṣọ lọ àyíké àtúmọ̀ rí àánú àti òfẹ́ gbàgbọ́ ìṣòro lọ àyíláàtìmọ̀ fún ọdún náà ògo àyíláàtìmọ̀ ṣe olú ògo àyíláàtìmọ̀ tà inú ògo ìgbésà lọ bàbá tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdà sọ ayé mi sẹ ẹ̀yà tó nẹ́ẹ̀mí àtàgbàdà ayé mi àyígbàgbọ́ mi kó tó wá san bó ti lọ àyígbàgbọ́ kó tó wá gbòòrò bó ti gbòòrò lọ àyíkébò tó wà mọ gbẹ̀nú fẹ̀rẹ̀ lọ àṣìṣe àti lọ àyíkébò tó wà mọ fọlọ́ bó ti fọlọ́ lọ àyíkébò tó mọ ṣeré bó ti lọ àyíkébò tó mọ gbẹ̀nú ògo ní ṣeré bó ti lọ bàbá tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo ń fẹ́ agbára rẹ o Jésù èmi ń fẹ́ agbára rẹ Jésù èmi ń fẹ́ agbára rẹ o Jésù mo ń fẹ́ agbára rẹ kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ tójú tọjọ́ Pẹ́tíkọ́ọ̀tì lọ o mo ń fẹ́ agbára rẹ ó pariwo Jésù ayérayé Ọlọ́run òtítọ́ mo ń fẹ́ agbára rẹ̀ ju tọ́jọ́ Pẹ́tíkọ́ọ̀tì lọ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ó tún fi mọ gbòòrò tí fi lè mọ gbilẹ̀ nínú gbígbé nínú ìfẹ́ rẹ̀ àyè láti mọ tayọ láti mọ orógbó láti mọ ṣeré lábẹ́ àkóso bó ti wù kó rí àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ayé mi fẹ́ agbára rẹ̀ Jésù Kristi rẹ̀ sáyé ayé mi fẹ́ agbára rẹ̀ ọ̀yá àìní àkọ́tún ju tọ́jọ́ pẹ́tọ́ ilé mi mi má dàgbà ayé mi ọ̀yá tó wọn dá àwọn ọmọ mi pọ̀ ní agbára àwọn ọmọ mi pọ̀ ní ẹ̀mọ́ rẹ̀ àìtún nẹ́ẹ̀mí mi má dàgbà dá sínú ayé mi sẹ́ àìní àmọ́ ẹ̀rọ gbogbo àwọn ojú tó tún lò bọ̀ àìláti rẹ̀ wà láti gbàdá tó tún lè tó lè ọ̀yá nípa gbàgbé lọ́ta pọ̀ ní oṣù pọ̀ lọ àìkébẹ̀ tá a mọ̀ tẹ́ bó ta yọ yóò orúkọ Jésù Kristi ọ̀yá àìní gbogbo ọ̀nà ọ̀yá kébẹ̀ tó mọ̀ ṣẹlẹ̀ bó ṣe lọ àìkébẹ̀ tó mọ̀ lọ́gbọ̀ bó ṣe lọ àìkébẹ̀ tó mọ̀ gbẹ̀ nínú ògo nínú ṣe ní kíta ìjọ ìjọ lọ ọ̀yá tó ní ẹ̀mẹ́ta tó ayé mi ṣe jẹ́sẹ̀ àtún ní ẹ̀mẹ́ta tó ayé mi àìníbọ̀ fi agbára rẹ̀ gbé ayé mi Olúwa àìtún ní ẹ̀mí mẹ́ta tó ayé mi ṣe àìní àmọ́ ìlọ́pọ̀ tó àwọn yóò tún lọ kọjá lọ àìní ṣe kébẹ̀ àmọ́ ìpọ̀ àìkébẹ̀ tó rí àánú àti ọ̀rọ̀ àti ọ̀dọ̀ ẹ̀bá bó ṣe gbà lọ àìní ògo ojú ọ̀rọ̀ àti ìṣèlú gbogbo pátá àtún ní ẹ̀mẹ́ta tó ayé mi ṣe. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ àtàgbára rẹ ni mo fẹ́ ayẹrẹ tó wọn dá sínú ayé mi ní àmọ́ ìlọ́po nítorí pé kíni ètí ń bẹ nítọ́ dá sínú ayé mi kò tó nǹkan ọ̀yá nígbà gbogbo ní ọjọ́ gbogbo kébì tó mọ gbilẹ̀ kí tó mọ gbòòrò kí tó mọ lẹ́kẹ̀sà nínú ṣíṣe rere nínú rògbòlò àti ẹgbẹ́ àti gbogbo ṣíṣe tèmi àgọ́ tuntun ọ̀yá kọ́bọ̀ jẹ́ ti tèmi ní òtún ní ọ̀tún lójoojúmọ́ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àtàgbàrá ayé mi ò tó kàn ayé ọba tó dẹ́mi mímọ́ àtàgbàrá sọ ayé mi àjọ tó dẹ́mi mímọ́ àtàgbàrá sọ ayé mi ayé tó dẹ́mi àtàgbàrá sọ ayé mi ní àwọn ìlọ́po tó gbogbo àwọn ọjọ́ tí mo ti lò bó ti ṣẹ́jà kó wẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà nínú ògo ọ̀yà kébè tó mọ gbúlẹ̀ bó ṣe gbúlẹ̀ lọ àdúrà kébè tó mọ nígbà bó ṣe nígbà lọ àyè òun lọ fẹ́ kí tó mọ nígbà bó ṣe nígbà lọ ìrànlọ́wọ́ ẹ̀kọ́ tó mọ nígbà bó ṣe nígbà lọ àyè ṣiṣẹ́ àyè rọ̀gọ̀lọ̀ àyè kébè tó mọ gbòòrò sí kí tó mọ tàbí tó mọ gbúlẹ̀ bó ṣe nígbà lọ àyè ṣàṣeyọrí àtọ́ka tó lò àyè kó tó bọ̀ jásọ̀rọ̀ fún mi jásọ̀rọ̀ fún mi lọ bàbá tó ní ẹ̀mí àtàgbàrá sọ ayé mi sẹ́ iná mi mímọ́ àtàgbàrá ni mo bàbá tó wọn dá sọ ayé mi iná mi mímọ́ àtàgbàrá ni mo bàbá tó wọn dá sọ ayé mi tó wàá bá tó mi lọ sí ẹ̀mí àtàgbàrá sọ ayé mi sẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo béèrè fún ẹ̀mí àtàgbàrá Ọlọ́run alààyè bí wọ́n ṣe ń jà kúrakúrakúra láti rí àánú Ọlọ́run gbà láti ṣe láti rógolo láti mọ gbìnlẹ̀ láti mọ bí àwọn ohun rere tó ní àti láti mọ mú kí gbogbo ara rere tó ní kọ́ wá sí ìmúṣẹ kí gbogbo ohun rere tó kọ̀ ní gbogbo fún kó lè tọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Sátánì láti ìjọba kan àtàwọn ká ènìyàn àwọn náà sì kí ni wọ́n sa gbogbo pàtàgbára láti ti mọ sí ìdíwọ́ àti dènà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún Dáníẹ́lì láti dá àwọn áńgẹ́lì tí Ọlọ́run rán fún ẹ̀tọ́ rẹ̀ wá fún láti dá dúró náà tó ọgbọ́dọ̀ béèrè fún agbára Nóà tí ọba sí agbára tí èmi mọ Ọlọ́run àlẹ́ ìgbà yẹn nọ́mbà 1 ọkọ̀ tọkàn yẹn bó ló ṣe fẹ́ mọ̀ kan ìsúkú wo ló ti lọ́kọ so ìyẹn kọ́ ni kókó ìtafẹ́ mẹ́rin bá gẹ́gẹ́ ni wo bí àwọn yẹn ṣe kóra jọ pọ̀ nígbà tó kéde fún wọn pé ẹ wá ẹ jẹ́ ká ṣe kaba yìí tọ́lọ́ ń sọ ní gbójú ọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ̀yẹ̀ tí wọ́n fi ṣe gbogbo ẹ̀gẹ̀ tí wọ́n kàn mọ̀ mọ̀ pé ọgbọ́n táwọn kan sọ pé ìyá wèrè àwọn kan sọ pé sínú
mọ̀ pé nínú ẹ̀ á rí àwọn tí wọ́n lọ mọ ilẹ̀ lóko tí wọ́n lọ mọ sí láti kíni láti mú kọ́ọ̀rìn kó sùn kọ́ mọ́ bá ṣe ṣàṣeyọrí ṣùgbọ́n ní àkóso kíni kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sí wọn ìtọ́lọ̀ ń sọ fún pé kó ṣe o lọ́kàn bẹ̀rẹ̀ sí nítorí pé kíni ó ní agbára tí náà ìmọ̀ ọlọ́run ayé rẹ̀ ìtọ́sọ di àpáta jìgbòlù èyí ní àtàrà jó ní ọrọ̀ láti mọ orí gbogbo ogun kòókò tó lè mọ̀ dìde sí láti lè ṣàṣeyọrí. tí ìwọ náà nídìí rẹ̀ béèrè fún tọ́ba béèrè fún ò lè rí gbà ọlọ́run nìkan sì fi fún yàn kò sí nínú ewé àti egbò rárá tọ̀ olùwà orúkọ Jésù lẹ́mẹ̀ta olúwa iná ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ dà tó wọn dá sínú ní àmọ́ ìlọ́po àánú ni mo béèrè fún tó ẹ̀mí mímọ́ àtàgbára dá sínú ayé mi ní àmọ́ ìlọ́po tó gbogbo tó fi jọ lọ́rùn nínú rẹ̀ kí tó á di àpáta ti gbòòlù iná àtàjọ lọ́rùn láti mọ kọlù láti mọ lòlòlò láti mọ jòrò èké tó bá kọlù owó nǹkan ṣiṣẹ́ tèmi ya kọmọ fún tuntun láti àtúnṣe gbogbo agbára káwọn tó lè mọ pẹ̀lú ní olùdíwọ́ olùdènà látàkọ àbí àfinisùn fún mi láti mọ lè ṣeré láti mọ lè rò láti mọ mú kí ìran rere àyè kọ́ àṣẹ láti mọ lè mọ bí àwọn oyún rere ètí mo ní sókùnrin orúkọ Jésù lẹ́mẹ̀ta àbúrò àrẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mímí máa dàgbára mo bèrè fún ní àkọ́tún bàbá tó wọn dá sunu ayé mi àyètí gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ̀ yàtọ̀ iná mímí máa dàgbára sunu ayé mi àyètí gbogbo ọ̀rọ̀ tó fi jọ lọ́rùn àyètí tó tàtí wọn lọ ní àmọye lọ́pọ̀ bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn yàtọ̀ iná mímí máa dàgbára sunu ayé mi ẹ̀kọ́ àmọ́ òjò nínú ayé mi lọ́pọ̀lọpọ̀ àìní àmọye ọ̀pọ̀ tó gbogbo àwọn olùkọ́ tí mo láti gbàgbé àti ìwé àti ìjọ tó ní oyè àdínú ẹ̀ kí wọ́n di àpáta ti gbòòrò èyí ní àtàjọ lòlò àìkí di àpáta ti gbòòrò èyí ní àtàjọ láti mọ kọlù àyè láti mọ lòlò láti mọ jòrò gbogbo ti ṣe sẹ́tẹ̀ náà tàbí kéré àyíkó tí ṣe ìjọba òkùnkùn ègún ẹgbà tí mo ti ṣe ìdìbò àkọ́kọ́ jádànù àìlórí àyíṣe mi ogun ṣe ìdìbò pátápátá yóò orúkọ Jésù ọ̀yà sọ́bí di iná ààrẹ àtàpátá dìbò nínú rẹ̀ sọ́bí di iná àti ààrẹ àjọyọ̀ àtàpátá dìbò nínú rẹ̀ àyè láti mọ kọlù àyè láti mọ lòlò àyè òkò wọn ẹ̀mí ilé ìjọba kọlù bí àbíkọ ló ń kọ́ ṣe tèmi àyíkọ́ mọ fọ́tútù láàrin àtúnṣe kọ̀kọ́ bàbá àyè orúkọ Jésù ọ̀yà sọ́bí di iná àtàpátá dìbò nínú rẹ̀ bọ́dá olúwa bàbá tí mo sọ́bí di àtàpátá dìbò nínú rẹ̀ àyè láti mọ kọlù gbogbo tó lè mọ sí ìjúwà ìjìnlẹ̀ àtàkùn fún mi àyè láti mọ lè ṣàṣeyọrí láti mọ lè mú kí òru rẹ̀ àti ìrọ̀rẹ́ mi àkọ́bá sì mú ṣe láti mọ sọ bí láti mọ nípa àyè láti mọ ṣèjú àbí jìnnà fún mi láti mọ bí àwọn oyún rere tí mo ní ṣe àyè láti mọ ṣèjú àbí àdàkùn fún mi àyè láti mọ mú gbogbo rẹ̀ bí láti mú ṣe olúwa sọ bí tí àpàdà bí látàjọ lónú rẹ̀ láti mọ kọ olú àyè láti mọ lòló àyè láti mọ jòrò jòrò tí mo bá tó jọ lọ́rùn báyìí ní ẹgbẹ̀ta bàdà àyàtọ̀ ọ̀dà sínú ayé mi ní ẹgbẹ̀ta sínú ayé mi ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi láìsí agbára àti náà ni mo ọlọ́run àdínú ayé ènìyàn kò ṣeé ṣe fún ọ láti jẹ́ ẹrù fún àwọn ẹni bí ẹnìkan kò lè bẹ̀rù rẹ wo Mósè gbogbo èèyàn wá rì níwájú Mósè wọ́n sọ Mósè wo ìwà àtọ́lọ́ ẹjọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ mọ́ ọlọ́run wá síwájú ẹ̀ mọ́ gbogbo tó bá ti sọ làwọn mọ̀ ṣe nítorí pé kí ni ọlọ́run gbé agbára kan wọ Mósè tó kún fún ẹrù àti jìnnì tó ń gbogbo tí ń ṣe ẹrù àti jìnnì mi àwọn tí wọ́n kóra wọn jọ láti dìtẹ̀ sí Mósè ilẹ̀ lanu gbé wọn mi àti gbà yẹn ìtọ̀balẹ̀ tó ga tọkùnrin àtòbí tó bóbìnrin mọ́ kúnlẹ̀ ni wọ́n ní ìkúnlẹ̀ yóò tó kan gbogbo wọn ń dọ̀bálẹ̀ fún Mósè ní gbogbo ọ̀nà yóò sọ̀rọ̀ kan wọ́n sọ pé kí ni tí wọ́n bá tó kùn gangan bó ti kéde ó rí tọ́sẹ̀ níwájú Fáráò Mósè àti Árónì níwájú Fáráò bẹ́ẹ̀ sì fìyà jẹ wọn lóríṣiríṣi nínú rẹ̀ nítorí pé kí ni agbára àti lẹ́nu mọ́ ọlọ́run àti ìbẹ̀nú ayé wọn ọ̀sọ́ wọn di ẹ̀rù ńlá sọmọ ìgbà tí Mósè sọ pé ẹ̀yìn Fáráò tó tún pé ẹ̀dá kan lọ́ba bẹ Mósè wá wò ọ̀yá kí ló fẹ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrẹ̀fẹ́ tó ga jùlọ tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi ṣe nínú rẹ̀ wá tó àṣọ bí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì náà ìtí gbogbo tí ń ṣe gbogbo àti jìnnìjìnnì mi níbikíbi yóò kó òkèlè wá ní àwùjọ yàwó kúrò rẹ wá àìníbikíbi yóò kó ojú ẹ ti lè mọ kó àwùjọ níbi níbo pàtẹ mi olúwa tó ń nẹ́gbẹ́ àtàwọn ẹ̀ṣọ́ ayé mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àṣọ sọ́bi tí ẹ̀rù ńlá àti jìnnà ti ń gbé gbogbo agbára àti ti gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnnìjìnnì mi àdúrà rẹ là ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àbá àìní ọ̀pọ̀lọpọ̀ àánú àti òrùka àti ọdún rẹ
tó ẹ̀mí mi máa tagbára sọ ayé mi ṣe èyí náà máa tagbára tó ọ̀dà sọ ayé mi àìní rẹ̀ wá sọ mi di ẹ̀rù náà àti jìrìjìrì náà èyí tó ń gbé gbogbo tí sẹ̀rù gbogbo àti jìrìjìrì gbogbo mi èyí jẹ́ pé àìní kò ṣí mi ó kò tó ti rọ́kọ̀ àjọ nípa mi níbi inú rẹ̀ àìní tí mo rí kó wá nìyí àìní tí ìṣubú òpin kò ní nípa mọ́ olúwa tó náà máa tagbára sọ ayé mi òbí sọ mi di ẹ̀rù náà àti jìrìjìrì ní ọ̀pọ̀lọpọ̀ àpàánú àti òrùpẹ́ tó kájọ ní orúkọ ọjọ́ ìkọlẹ́sẹ̀ èyí tí gbogbo tí sẹ̀rù gbogbo àti jìrìjìrì mi ìjẹ́ pé àìní ẹnikẹ́ni àbí okòwò àgbẹ̀kọ́ àìní yóò tún ṣí láyà sílẹ̀ láti mọ jẹ́ yóò dàbí ìdìnnà fún mi èké ìtọ́ba sí gbẹ̀gbẹ̀ sábẹ́ àìsàn àbọ̀ pàrọ̀ nípa ìmú àti tẹ̀lé ara rẹ̀ àní àmọ̀ ṣubú nípa ìbínú rẹ̀ àní àmọ̀ orí ìbínú gbọ́dọ̀ rẹ̀ sẹ́ yóò orúkọ ọjọ́ sọ̀rọ̀ ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbátan náà mẹ́ta gbẹ́dẹ́ aṣọ ayé mi ẹ̀yà sọ mi di ẹrù náà àti ìjìnlẹ́nu rẹ̀ sọ mi di ẹrù náà àti ìjìnlẹ́nu rẹ̀ pápátá èyí tí ẹnikẹ́ni gbọ́dọ̀ ṣí láti yọ náà àbí lọ́kọ́ nǹkan ṣe tèmi lẹ́nu mọ́ ìyẹn pé kéèyàn tó bá dọ̀ wíṣẹ́ àní àmọ̀ ọ̀rọ̀ nípa ìgbà àti tẹ̀lé rẹ̀ àbátún náà mẹ́ta gbẹ́dẹ́ aṣọ ayé mi ẹ̀yà tún náà mẹ́ta gbẹ́dẹ́ aṣọ ayé mi àìtún náà mẹ́ta gbẹ́dẹ́ aṣọ mi di ẹrù náà àti ìjìnlẹ́nu rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Jóṣúà gba ilẹ̀ àwọn ará Jẹ́ríkò pátápátá fún àwọn ọmọ Ísírẹ́lì kì í ṣẹlẹ̀ nìkan àmọye ilẹ̀ orílẹ̀-èdè tó gbà fún àwọn ọmọ Ísírẹ́lì nítorí pé kí ni agbára Ọlọ́run ó wà nínú ayé rẹ̀ ilẹ̀ tó gbà fún ọ yẹn òkú àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ̀ ti ṣèlérí láti ojú sọ pé ìwọ náà àwọn òkú rẹ̀ ń kọ́ ọgbọ́n tó lọ sọ ni èmi ológo rẹ Olúwa gbogbo mi fún mi èmi ológo rẹ Olúwa gbogbo mi fún mi àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fáyà wọn àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́kọ wọn àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́mọ wọn àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fábúrò wọn èmi ológo rẹ Olúwa gbogbo mi fún mi gbọ́ láì sí agbára Ọlọ́run kò sí nǹkan kan tó lè gbà padà káwọn méjèèjì sókè bàbá ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ní àkọ́tún nínú ọ̀pọ̀lọpọ̀ àánú ẹ̀ tó ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára ìdásùn ayé mi ní àmọye ìlọ́po gbogbo ṣíṣe ọkọ mi ẹ̀tọ́ mi ìpèbè eré ayé wa gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ti gbà fún mi tèlé kó sì mọ jílò fún nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àtẹ̀mí gígùn pẹ̀lú ìtura tó ga jùlọ ògo àtòrè tẹ́lifíà òṣèré náà mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí dáṣùnà fún mi láti mọ gbèsè àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹsẹ ayérayé bàbá àrídọ́pọ̀lọpọ̀ àánú àti ìrìnàjò ọdún rẹ tóun nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdá sọ ayé mi ní àmọ́ ìlọ́pọ̀ àní agbára tí ẹ̀gbẹ́ ayé mi ò tó nǹkan wá tóun nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdá sọ ayé mi ní àmọ́ ìlọ́pọ̀ ní orúkọ Jésù rẹsẹ lẹ́sàrẹ́sẹ àyè gbogbo agbára tó fi dọ́lọ́run rẹ àní àánú àti ìrọ̀fẹ́ rẹ ẹ̀yà gbogbo tí ṣe ọkọ mi ẹ̀yà kójú gbà fún pátá lẹ́yà kò síbi kan ṣẹ àní gbogbo tí ṣe tó àti gbogbo ẹ̀yà kójú gbà fún pátá kò síbi kan àní gbogbo yòókù ẹ̀rọ ìkọlọ àní gbogbo tí ṣe ọkọ mi ẹ̀ tó bẹ̀rẹ̀ pé mi ẹ̀yà kójú gbà fún pátá lẹ́yà kò síbi kan àní kó sì bọ̀ nílò fún ní àpọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àti gbogbo àti ìtura àti ìrọ̀lá àti àtìlẹ́yìn rẹ bàbá tó ẹ̀mí mi gbàtàgbà aṣọ ayé mi èyí náà gbàtàgbà ni mo bèbá tó aṣọ ayé mi gbogbo tí ń ṣe ọkọ mi àìgbò tí ń ṣe láti pè mí àìní gbogbo nígbà gbogbo lọ́dọ̀ gbogbo yàtọ̀ nígbà fún mi tẹ́lẹ̀ àìkóṣùmọ̀ tí yóò fún mi nígbà yàtọ̀ bá tẹ̀mí wà ìṣúra tẹ́lẹ̀ rẹ ògo tẹ́lifíkẹ́ lórí ìlú kọ́bẹ̀ jẹ́ fún mi orin tẹ́lifíkẹ́ lórí ìṣúra kọ́bẹ̀ jẹ́ fún mi àìní ìgbéga tẹ́lifíkẹ́ lórí ìlú kọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́ àìtí tayọ tí òṣèlú ẹ̀kọ́ kọ́bẹ̀ jẹ́ tèmi yóò orúkọ Jésù rẹ̀ òrò àdínú ọ̀pọ̀lọpọ̀ àná tó ní ẹ̀mí àtàwọn aṣọ ayé mi ẹ̀ gbogbo ògo mi àìgbó ṣe tọ́bi akójú bẹ́ẹ̀ pátá àìnínú àyè àṣà bá tẹ̀mí àkóṣùmọ̀ tí yóò fún mi pàgbà àṣẹ rẹ̀ kókò yóò sì máa jẹ́ bó jẹ́ tẹ̀lé lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè kí l'Olúwa sọ ó ní èmi ó bùkún ọ tó bẹ́ẹ̀ tí ààyè kò ní ṣí láti gbà ó ní kí a mọ kórè ni kò sí pé ká mọ sọ́fà ó ní ìbùkún ni fún ọ nígbà tó bá wọlé ìbùkún ni fún ọ nígbà tó bá jáde ìbùkún ni fún ọmọ inú rẹ ìbùkún ni fún ọ nílùú ìbùkún ni fún ọ lóko ìbùkún ni fún ọ ní nínú gbogbo tó bá ṣe gbogbo ìdáwọ́lẹ̀ yóò mọ yọrí sí rere ó ní ìwọ ọmọ yẹn bí ọmọ lékè sáà ni èmi kì yóò jẹ nílé níwọ̀n bá tí ì bá ti yàsọ tún ìyàsọ sí láti tọrọ mọ láti lọ bọ láti sin wọn ṣé níwọ̀n bá tó ní Ọlọ́run kankan ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ìyọ̀kọ̀ wá sí mo ṣe nínú ayé rẹ nígbà tí ti ní nǹkan mi tí mo gbójú bí kò ṣe lọ ó dandan pé ó di dandan kí àwọn ọ̀rẹ́ kan wá sí mi ṣe ní ayé mi láì sì rí ìkórè àyọ̀kọ́ bó ní ìbùkún sì fẹ́ jẹ́ tí ènìyàn kò sí
ìtí gbọ́dọ̀ béèrè fún agbára àti ọkọ̀ tó lẹ́yìn mọ́nu olúwa tó lẹ́mìí mi má tàgbára aṣọ ayé mi ọ̀rọ̀ rẹ Jákọ́bù bá sì mú ṣe ní ayé mi ẹ pé ìkórè lọ́pọ̀lọpọ̀ Jákọ́bù sì ti kó fi tó kọ́ bùkún òwò láti bàtẹ́ pé ìwọlé ìjáde mi gòkè gbọdọ̀ ní gbogbo dábìlì Jákọ́bù já sí bùkún ìrìn àyàtọ̀ àbátọ̀ gàtọ̀ lẹ́gbẹ́ tó lódì wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé àdérántí èyí àti bàjẹ́ bọ̀rọ̀ wípé ìbùkún ti fún mi ní ìwọlé ní ìjáde mi ní oko lódò nílò ní gbogbo tí a bá ṣe gbogbo dàbí ọmọ yọrí ṣeré èyí tí mo ṣe kí ó bàbá àní ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀tọ́ nẹ́ẹ̀mí mi ń bàtà gbọ́dọ̀ aṣọ ayé mi bóyá ìkọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìkọ́bẹ̀ tí kò fún mi àìtó nẹ́ẹ̀mí ń bàtà gbọ́dọ̀ aṣọ ayé mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àìkọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìtọ́bẹ̀ jẹ́ ìkùnrin tẹ́gbà àìkọ́bẹ̀ tí kò fún mi ìkọ́ rẹ̀ tọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlọ́àtì àti bàtà ẹgbẹ́ra ìgbéga rẹ̀ èyí tẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi àṣọ ìtọ́ka ayọ́mọ̀ jẹ́ ti mi àìnígbéga tọ́ka ayọ́mọ̀ jẹ́ ti mi ògo ayọ́mọ̀ tí yóò fún mi pàmò àjàṣe èyí tẹ́ ìkọ́ni òrùlé òdúdú rẹ̀ mi àìnítẹ́ ìkọ́ni òṣèré òdúdú rẹ̀ mi ìgbéga tí ó dẹ̀bẹ̀ ìkọ́ni ayọ́mọ̀ jẹ́ ti mi bàbá tó nẹ́ẹ̀mí mi má tàgbà sọ ayé mi ní orúkọ Jésù ìkọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìtọ́pọ̀pọ̀ bùkún ògo ọlọ́àtì àti bàtà agbára rẹ̀ ìtọ́pọ̀pọ̀ ìyanu rẹ̀ sẹ̀ ìtẹ́pọ̀pọ̀ ní ìgbéga àìní ògo àìní àṣírí ògo ìyá tó wọn dá sọ ayé mi ìyá tó nẹ́ẹ̀mí àtàwọn ayé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìbùkún bẹ̀ jẹ́ tèmi ní ìwọlé ní ìjáde mi ní ìgbìmọ̀ gògò ìṣòro mi sẹ́ àìlóko nílùú ní ìdáwó ní gbogbo akébẹ̀ sí ní àṣírí rẹ̀ olúwa àní kó mi kún nẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ àìnítọ́ àìsàn àjákọ̀ọ́jà àyàkébẹ̀ sí ní kọ́ọ̀rì ayọ̀ lọ́pọ̀ tó bẹ jáde ìjọba pé àmọ́yé gbà àwọn ènìyàn náà gba àwọn ènìyàn sẹ́ ìyàpọ̀ ọmọ ìjàpá rẹ̀ káyé tí wọ́n lọ́kọ̀ tí mo gba ìpadà sí ìwọ lọ́rẹ̀ láti mọ ìyípadà láti mọ ìyípadà láti mọ gbòòrò rẹ̀ ọba tó nẹ́ẹ̀mí àtàgbára sọ ayé mi ìyá tó nẹ́ẹ̀mí àtàgbára sọ ayé mi tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára sọ ayé mi àìní ọ̀pọ̀lọpọ̀ àánú àti òfin kọ́ọ̀rì ayọ̀ èyí tí kò lẹ́gbẹ́ tí ò lójúmọ̀ tí ò lóka àìkọ́bẹ̀ sì kó fún báyìí àìkọ́bẹ̀ sì pọ̀ ọdún ìbùkún wọn láti wà tó gbúrẹ́ tó bẹ̀jẹ̀ kò sí láti gbà kí gbogbo kóso mọ̀jẹ́ ìbò tirẹ̀ àìkọ́bẹ̀ sì rí àtìmọ̀ sí abájẹ́ ìwé kọ́bẹ̀ sì fásitì òṣèlú ọba tó nẹ́ẹ̀mí àtàgbára sọ ayé mi ọba tó nẹ́ẹ̀mí àtàgbára sọ ayé mi ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n lọ sílẹ̀ lérí àmọye orílẹ̀-èdè tó dìde lójú ọ̀nà ipò wọn nígbà kí wọ́n kọjá gbogbo wọn di kọlù Jẹ́ríkò tó múra tọ́lọ fi kún ògiri rẹ̀ pé kò sí tọ́jọ́ àwọn Ísírẹ́lì mú ní kò sí kankan tí wọ́n gbà gbọ́ láì fọwọ́ kan ògiri gbogbo di Jẹ́ríkò yóò sí kíni owó lè bẹ̀rẹ̀ rẹ̀ láì kó yọ kan àwọn ará Jẹ́ríkò gangan gbogbo wọn pòórá bí sóde láì lòdà kankan nítorí pé kíni agbára tàkì dí lọ́wọ́ agbára tàkì dé lọ́nà agbára tàkì dá dúró agbára tí tẹ́nìkì ló lè tako lójú ọ̀nà ṣe rere ọ wà nínú ayé Jóṣúà ọlọ́sìn wà pẹ̀lú àwọn Ísírẹ́lì Jóṣúà ṣàṣeyọrí gbogbo lẹ̀ tẹ̀yẹ kọ́ gbà fún àwọn Ísírẹ́lì pátápátá lọ́gbà ìwọ náà káwọ́ méjèèjì sókè bàbá àánú ni mo béèrè fún ebi ọ̀sọ́ pé mo kọ́ àbí mo yẹ àánú ni mo béèrè fún ya agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dà ya tún wọn dá sínú ayé mi ní àmọ́ ìlọ́po èyí tí fìdí kò ṣe dá dúró kò ṣe di lọ́wọ́ kò ṣe dè lọ́nà kò ṣe tako àìlójú ọ̀nà ṣeré àti gbéga àti ìrógolo mi ìdẹ́gbẹ́ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù kó rí bí bó ti wù kí ó lágbára tó àdébẹ́ mọ rógolo ni èmi ó ti mọ ṣeré ní gbogbo rẹ̀ mi mọ̀ bí ni àdégbogbo ara rẹ̀ mi àyọ̀mọ̀ bá sì mú ṣe ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìnínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ rẹ̀ ya tún nẹ́ẹ̀mí mi má tàgbára ayé mi agbára rẹ̀ sẹ̀ àìnínẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ àti agbára rẹ̀ èyí tí kò ṣe ẹnikẹ́ni àyè tí ò lè fi lè dábì dúró àyè tí ò lè dèbí lọ́dọ̀ àyè tí ò lè mọ tàwọn ẹbí ọmọ yọmọ lọ́dọ̀ àyè láti mọ gbòòrò nínú ògo àyè láti mọ rógolo láti mọ ṣe rere àyè láti mọ tayọ láti mọ bí gbogbo oyún rere àyè tí ń bẹ ní kọ̀ọ̀mẹ́ àyè láti mọ gbogbo rere mi wá sì mú ṣẹṣẹ àyè láti mọ tàṣe àyè láti mọ ṣàṣẹ ọ̀tọ̀ kátólógò jùlọ àyè láti mọ rọ́gò jẹ́rìkẹ́lẹ́ olóò nínú rẹ̀ mi lò láti mọ ṣe rere jẹ́rìkẹ́lẹ́ òṣèlú rẹ̀ mi ṣe àyè láti mọ ní àṣàṣọ ọ̀tọ̀ kátólógò jẹ́rìkẹ́lẹ́ òṣèlú rẹ̀ mi èyí tí gbogbo ògbó sì mọ jẹ́ bàbá àní ọ̀pọ̀lọpọ̀ àdá tó nẹ́ẹ̀mí àtàgbàdà yé mi ìyá kó mi bàbá tó nẹ́ẹ̀mí àtàgbàdà yé mi ìyá mo mú nẹ́ẹ̀mí àtàgbàdà jù náà yé àtàgbàdà tèmi ò lọ́tà gbowó Jóṣúà àyè pé àyè kò sẹ́ni kankan àyè tó lè dúró níwájú láti di lọ láti dènà àyè láti dè lọ́nà láti lè gba ilẹ̀ Jẹ́ríkò fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ láti lè gba gbogbo rẹ̀ àyè tó tọ́ àwọn ọmọọṣẹ́ fún wọn bàbá èmi náà ní orúkọ Jésù tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi sẹ́ àyè lórúkọ Jésù nínú rẹ̀ àyè ìjàlágbà nínú rẹ̀ pátá àyè orúkọ agbára ìjọba tí gbìmọ̀ káàdé okòkò
àìkọ́mọ̀ ṣe ṣí láti lè ṣe ìdíwà bí jẹ̀dá bí jẹ̀dá kò fún mi sẹ́ àìláti mọ bí àwọn ohun rere ṣe bẹ̀ nínú mi àìláti mọ mú kí gbogbo ara rẹ̀ náà kó bá sì mú ṣe àìláti mọ ṣàṣùrẹ̀ tọ́ka tó lòkòjọ ògbó tẹ́lifíkẹ́dọ̀ òdúró ní àìní àmọye lọ́pọ̀ yẹ kébìkébì sí ní ríro òrìjà ní kí o ṣe ní àmọye lọ́pọ̀ kébìkébì sí ní gbèsè àìní àṣọ yẹ kí o ṣe ní àmọye lọ́pọ̀ kébìkébì sí ní gbèsè ìgbékatẹ́ ní kò ní àìní àmọye gbogbo ọ̀nà kébìkébì sí ní gbà láti àkóso bó ti kò rí ní gbogbo ojú àyè mi àìkọ́ bó yóò sì bẹ̀ jẹ́ tìrẹsẹ̀ bàbá àtún lẹ́yìn mẹ́ta mẹ́ta ayé mi ní aṣọ méjì kò ṣe bí lọ́wọ́ kò ṣe bí lọ́wọ́ kò ṣe dàpọ̀ ní gbogbo ìrìnàjò ṣeré mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbọ́ ọ̀rọ̀ Jésù Kristi ó ní ìwà arábìnrin yìí ìgbàgbọ́ láni èyí tí o ní fún ìdí èyí ọ̀yá kí ìgbàgbọ́ rẹ̀ kó gbà ọ́ là akọ́ wípé ọmọ rẹ̀ a sì mú lára lójú ẹsẹ̀ àṣẹ ni àṣẹ ó ti tán Jésù gbàgbà kọ́mọlárí mọ́lẹ̀ kọ́mọ sí pé ní ọ̀ṣọ́ àṣẹ sínú ayé rẹ̀ nítorí kìkì ìgbàgbọ́ rẹ̀ ìwọ náà ti nígbàgbọ́ onígbàgbọ́ ló fi gbọ́ onígbàgbọ́ ló fi gbà onígbàgbọ́ la fi jọ ń gbàdúrà yẹn tí ọba síbẹ̀ ni ó lè tó ti tọ òrìṣà kan àbí nǹkan kan mìíràn lọ sòtọ́ ọba kan kankan mi tó gbọ́ gba Ọlọ́run yẹn gbọ́ ni ó yà káwọ́ méjèèjì tó kó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀rọ̀ àṣẹ rẹ ni mo béèrè fún Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àtàgbára rẹ sínú ayé mi súre sínú ayé mi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wò kórí rántí ọ̀rọ̀ rẹ wípé wọ́n sọ pé kí ni àwọn kìnìún amọ́sẹ̀ ibi àsìmọ́ pa wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọ wọn kì yóò ṣàlàyé tó dára ó yá oréré gbogbo ó yá kọ́bẹ̀sì tòmí lọ́wọ́ òkú mi ẹ̀yà kọ́bẹ̀sì lílo fún mi iṣẹ́ rere ẹ̀yà kọ́bẹ̀sì jásùnà fún mi ní gbogbo ọ̀nà àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù tàbá àìrántí àìní ọ̀rọ̀ rẹ̀ wípé àìní lóòótọ́ àti lọ́dọ̀ àwọn kìnìún ọmọṣẹ́ ibi àsìmọ́ pa wọn ṣùgbọ́n àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé wọn náà wà láàyè wọn kì yóò ṣàlàyé ohun tó dára èyí tí mo ṣe kẹ́ o nínú ọ̀pọ̀lọpọ̀ àánú nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ yọrù ẹ̀ ní orúkọ Jésù rẹ̀ ó yá sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi ó yá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi ó yá súre sínú ayé mi ní orúkọ Jésù rẹ̀ ó yá àìní rírí ògolo ó yá kọ́bẹ̀sì kébẹ̀sì rí ògolo ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wò kórè àìní ṣíṣe àìkébìkébẹ̀sì ṣerere ní gbogbo lábẹ́ àkóso ìkórè àìní títayọ akébẹ̀sì tayọ ní òrèrè gbogbo lábẹ́ àkóso ìkórè àìní tí gbéga akébẹ̀sì rírí ìgbéga lábẹ́ àkóso ìkórè gbogbo ọ̀nà àìní orúkọ Jésù rẹ̀ pẹ̀lú orúkọ látàrí ọ̀tọ̀ ga jùlọ bàbá àìsú rẹ̀ sọ ayé mi lásọ àtàgbà sọ ayé mi ọ̀yà àìní orúkọ Jésù rẹ̀ ìgbàlá ọ̀sẹ̀ tẹ̀ pàpàtà akébẹ̀sì nínú ọ̀gọ̀lọ̀ ní gbogbo náà akébẹ̀sì ṣerere gbogbo náà akébẹ̀sì tà ní gbogbo náà akébẹ̀sì jàṣọ ní gbogbo náà lábẹ́ àkóso ìkórè àánú rẹ̀ ọ̀yà kọ́bẹ̀sì mọ̀mí ṣe kọ́bẹ̀sì mọ̀ kọ́bẹ̀sì tà ní gbogbo náà sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àníṣe nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ìyọ́nú rẹ̀ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi lọ́gán lájà àkókò yìí lọ àìṣe mi kọ́ bẹ̀ sí ní fọ́ nínú ògùn kọ́bẹ̀ sí gbòòrò rírò ogun àìkíbẹ̀ sí tayọ ẹni gbogbo ọ̀nà pẹ̀lú àánú àtòròfẹ́ rẹ oríire gbogbo kọ́mọ́tò nira fún láti ṣe mọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìlọ́pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ tó ga tó jù lọ ó yá ṣàánú ayé mi dárí gbogbo àìsàánú fún mi ṣáájú dárí jì mí ó yá sọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi àìsàánú fún mi ó yá dárí jì mí àìsọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi sẹ ayé mi yàgò bẹ̀ sí gbòòrò nínú ògo àìkébìkí bẹ̀ sí fún ògo òrèrè gbogbo àyàkọ́mọ̀tò nira fún láti ṣe mọ́ àìní àṣẹ òrèrè gbogbo àyàkọ́mọ̀tò nira fún láti ṣe mọ́ ayé rẹ bàbá àìsọ̀rọ̀ àṣẹ àtàgbàrà sínú ayé mi sẹ ó yá sọ̀rọ̀ sínú ayé mi nípa àánú àti oore ọ̀fẹ́ rẹ ayé mi kọ́ bẹ̀ sí ní gbòòrò nínú ògo ayé mi kọ́ bẹ̀ sí fún ògo ohun gbogbo tí ń ṣe tèmi kọ́ bẹ̀ sí gbìnà kọ́ bẹ̀ sí gbòòrò kọ́ bẹ̀ sí ayọ̀ àìnílò ògo àìní ṣíṣe rere àìní lékèsì àti gbogbo agbátó mi jọ̀rọ̀ ní orúkọ sọ̀rọ̀ ṣe bàbá àìsúre àìsọ̀rọ̀ àtàgbàrà sọ ayé mi ọ̀yà súre àìsọ̀rọ̀ àtàgbàrà sọ ayé nínú ọ̀pọ̀lọpọ̀ àánú ẹ̀ súre àìsọ̀rọ̀ àtàgbàrà sọ ayé mi àìlábẹ́ àkókò tí o kò rí àìní gbogbo ọ̀nà ọ̀yà àìkébékébé ṣiṣẹ́ rere àìkébé sí lógolo àìní gbogbo ọ̀nà àìní oríire gbogbo àìkọ́bẹ̀ jásọ̀rọ̀ láti mọ̀ ṣe àìní ògo àìkọ́bẹ̀ jìnnà láti mọ̀ orí wọn lò àìlábẹ́ àkókò tí o rí kẹ́ni kò tó bá sọ̀rọ̀ àtàgbàrà sọ ayé mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ti wá bá tó fi jọ́ lọ́rùn ẹ̀yà sọ̀rọ̀ àtàgbàrà sọ ayé mi ṣe ní àánú àtòròfẹ́ rẹ̀ lọ́gà jùlọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi Ọlọ́run agbára ọgbọ́n ìmọ̀ àti òye mi ìlàkàkà mi mo mọ̀yàn mo nígbà mo ní àwò gbogbo yòókù kiri láyé kọ̀ọ̀ràn kankan ṣùgbọ́n àánú rẹ nìkan ló lè ṣe yá ṣàánú fún mi Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé mi kí mo gbòòrò nínú ògo
kí n mọ tayọ kí n mọ jí orí kí n mọ lékèsà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àti àṣẹ rẹ ìdààmú kọ́ mọ̀ sí ti mi láti gbogbo wa ìrànlọ́wọ́ gbogbo tí ayé mi nílò kí bẹ̀rẹ̀ sí rí wọn bàbá yìí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ àdúrà rẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run bàbá ọmọ ìmọ̀ mẹ́ta lọ́kàn àyíní tí agbára mi kò sí kan tí mo lè ṣe nípa ọgbọ́n ìmòye àti ìlàkàkà mi àyíní kò sí kankan tí mo lè ṣe ṣùgbọ́n nípa àánú àti olùfẹ́ àti ìyọ́nú rẹ Olúwa lèmi ṣe lè ṣe gbogbo èyí mo ṣe kí Ọlọ́run àánú ìwọ tí ṣe òfin àtàánú rẹ wà tó dúró sílẹ̀ ní orúkọ Jésù Kristi ìyá ṣàánú fún mi Olúwa ṣígbàdé ọmọ mi ìyá sóòrè sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ìyá ojúwò náà tó tẹ̀lé wa ṣàánú fún mi ìyá sóòrè sínú ayé mi ìyá sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi àìní ògo àìní ṣíṣe rere àìní títayọ àìnípa gbígbó rere ṣe àìnípa inú ògo rẹ kí n mọ gbilẹ̀ àìkí mọ gbòòrò kìsì mọ́tà lóko ojoojúmọ́ ọ̀yà àìní ọ̀tún yẹ kí n mọ lékè sáà àìní ọ̀tún lójoojúmọ́ nínú ògo àìkí mọ tayọ sáà ní ògo lójoojúmọ́ àìkí mọ jó orí sáà ní ògo lójoojúmọ́ ní pọ̀lọpọ̀lọpọ̀ àánú àti òrùka ṣòro ẹ̀ ní orúkọ Jésù bàbá súre sínú ayé mi ìyá sọ̀rọ̀ àgbà sínú ayé mi láti fi gbogbo wa ìrànlọ́wọ́ tí ayé mi nílò ìyá àkọ́bẹ̀ tó mi wá àkọ́bẹ̀ tó mi wá àkíbẹ̀ sí ìrànlọ́wọ́ gbà láti gbogbo wa àìní ìrànlọ́wọ́ tí ayé mi àkíbẹ̀ sí láti gbogbo wa nípa agbára àti àṣẹ rẹ̀ rántí àìní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ àìní orúkọ Jésù ìyá gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀ bá ti wá ṣiṣẹ́ mi lẹ́nu ìyá àkíbẹ̀ tí alábòkù fún mi oko olódò nínú ogun tí a bá ṣe rẹ̀ ní orúkọ Jésù àìní ọ̀rọ̀ láti wá àkíbẹ̀ sí gbà bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àná ẹ̀ ṣàánú fún mi ìyá sọ̀rọ̀ sí ayé mi ìyá bẹ̀ sí mi òrò ní òṣèré àkíbẹ̀ sí gbòkè mẹ́ta àkíbẹ̀ sí lẹ́kẹ̀sà ìyẹn tẹ̀wá lọ nínú ògolo àìní òṣèré ní pẹ̀jú pàtí jẹ́ orí àdìpàtí lẹ́kẹ̀sà ní gbogbo lọ bàbá ṣàánú mi ńlá sọ̀rọ̀ sọ̀rọ̀ àtàgbà fún ayé mi sẹ́ni orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo gba ire àti àṣẹ náà sínú ayé mi gbogbo tí ń ṣe ètò àti ògo mi àti ìpín mi mo gbà padà gbogbo ẹ̀yin tí a ti gbé kalẹ̀ fún ìrànlọ́wọ́ àti ṣe rere mi àti mọ orógùlò mi ẹbẹ̀ sí kẹ́mi láti mọ dẹ́ ẹ̀tọ́ mi láti mọ ṣe mi lò láti mọ ṣe oore tọ́tọ́ fún mi àti láti mọ ràn mí lọ ní gbogbo ọ̀nà tó gbà yẹ kí ibẹ̀ sí rògbòrò nípa oore ọ̀fẹ́ àtàánú Ọlọ́run rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àìnípa àánú àti òrèfé àti ọ̀dọ̀ Ọlọ́run aláyé èmi ti gba ìre látọ̀dọ̀ Ọlọ́run aláyé tí sọ̀rọ̀ bá bọ̀ bẹ̀mí mímọ́ àìní mo ti gba àṣẹ àti agbára Ọlọ́run ti fìdí mẹ́rin ayé mi ó yá ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ Jésù Kristi àìní mo gba gbogbo tí ṣeré padà àìní mo bẹ̀ sí wọn lò àìní mo bẹ̀ sí ní ṣòro àìní mo bẹ̀ sí kòrò náà àìní mo sì ń tayọ̀ mo sì ń lékè èmi ó sì mọ lékè sí mọ́ta ṣáá ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ Jésù Kristi ó yá gbogbo ẹ̀yin àìní tí a ti gbé kalẹ̀ àìní fún ọ̀dọ̀ lọ́wọ́ mi gbogbo ẹ̀yin àìní tí ó tọ́ yẹ fún láti ràn mí lọ́wọ́ àìní gbogbo ẹ̀yin tí a gbé kalẹ̀ kẹ́ fún ọ̀dọ̀ lọ́wọ́ àti lórí mi lórúkọ Jésù láti fi gbogbo wa ẹ̀yà bẹ̀rẹ̀ kọ́mi àfúnra láti mọ̀ rẹ̀ mi lọ́wọ́ àyẹ̀bẹ̀ká láti mọ̀ ṣe mi lóore àyè láti mọ̀ pọ̀ ní ògo ní agbára láti mọ̀ ní ìṣẹ̀fà tó ga jọ gbogbo ẹ̀yẹ àyè tí Ọlọ́run ti gbé kalẹ̀ àti wọ́n tọ̀ jàn àyè fún ọ̀rọ̀ lọ́wọ́ mi fún olóore mi àyè gbogbo ẹ̀yẹ tó tọ́ sí àyè nípa àánú àti òrìfà tó lọ́rẹ̀ àyè tó pẹ̀lú ti gba eré àti oró àti àṣẹ àti agbára Ọlọ́run ní ayé mi sọ ó ti fi dì múlẹ̀ ẹ̀yà ẹ̀bẹ̀ká láti mọ̀ ṣe mi lóore ẹ̀bẹ̀ká láti mọ̀ rẹ̀ mi lọ́wọ́ àyè náà lọ́wọ́ tọ́ka sọ ẹ̀bẹ̀ sí wá fún mi òrì tọ́tọ́ ẹ̀bẹ̀ sí láti mọ̀ fọ̀nù láti mọ̀ gbìyànjú láti mọ̀ ta inú ògùn ní òṣèlú wa ẹ̀yà mo gba bó ti ṣe rẹ̀ tó àti gbìyànjú àmọ́ bẹ̀ sí gbòòrò nínú ògo ọbẹ̀ sí tayọ àìnílò ògo àìní ṣíṣe rẹ̀ gbogbo pátá ògo tẹ́nìkẹ́ni olóòrùn àìní bẹ̀rẹ̀ sí ní ro orin tẹ́nìkẹ́ni òṣèlú àìní bẹ̀rẹ̀ sí ní rí ṣe àìní àṣọ tẹ́nìkẹ́ni òṣèlú rẹ̀ mọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbéga tẹ́nìkẹ́ni ọba rẹ̀ bẹ̀rẹ̀ sí ní orúkọ ti Jésù Kristi gbogbo àti sí ìjẹ́tọ̀ náà wà láyé nípa orí ọ̀fẹ́ àtàwọn ọlọ́wẹ̀ àìní gbogbo àwọn orin wọ̀nyí àìní ó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lófin láì bọ́ sí dáadú agbára àtàtúnlọ̀ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní iṣẹ́ ayọ̀ mi ẹbẹ̀ sí kẹ́mi láti mọ tíṣà ayọ̀ fún mi ayé mi kó tó àmọ́ fọ̀ ní ògbó jù bó ṣe ń fọ̀ wọn lọ ẹ̀rẹ́ pé ìrìn àjò ògbó mi kó tó wá yá kó tó àmọ́ fò ju bẹ́ẹ̀ mi sì kàn ṣe lérò lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbẹ́ ọ̀rọ̀ àṣẹlẹ gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní iṣẹ́ orí ìròyìn ayọ̀ mi ọ̀yá ẹbẹ̀ sí kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ ètò pé ìdí eléyìí lọ́nà ṣe gbé yín kalẹ̀ ọ̀yá ẹbẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ ìrìn àjò kọ́ mi ọ̀yá kó abẹ́rẹ́ sí ní fò àìní àjò kọ́ mi akọ́bẹ̀rẹ́ sí ní fò àìní ògo ayé mi kọ́ sí ní fò nípa agbára àti àṣẹ Ọlọ́run àrẹ mọ̀ pàṣẹ mi ọ̀dọ́ lábàá ní orúkọ Jésù gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní iṣẹ́ ẹbẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi fún ẹ àìní kẹ́mi láti mọ tíṣà mi fún ẹ àìní ìrìn àjò kọ́ mi akọ́bẹ̀rẹ́ sí ní fò àìkọ́bẹ̀rẹ́ sí ní sáré àìní orúkọ Jésù ẹ̀yìn àjò mi ọkọ̀ tó mọ̀ ní ògo mo ṣe ògo lọ àìní iṣẹ́ mi lé mi ọ̀dọ́ mo gbé ṣe mi akọ́tọ̀ àpò pọ̀ sí ní ògo àdúrà ní ìṣòro àti wá lọ àìní orílẹ̀ gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ fún láti mo ṣe àìní ọ̀tún náà tó lójoojúmọ́ ní àìní kí mo pọ̀ ní ògo àti ní ògo àti ní ìṣòro pálápá títí àti wá lọ bí àìní oko yóò ṣe yá gbèrú ṣẹlẹ̀ kẹ́mi láti mo ṣe àmì fún ṣe orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi
ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ẹ̀yin tẹ́ pé a ní ìka ẹni bí ayọ̀ lọ́nà látakò orin inú ayé mi àṣẹ ọ̀rọ̀ tí Jésù sọ tí igi ọ̀gbọ́dọ̀ fi gbẹ ǹjẹ́ mo mú àṣẹ ọ̀rọ̀ yẹn wá sínú ayé yín ọ̀rọ̀ tí Jésù sọ tí igi ọ̀gbọ́dọ̀ fi gbẹ bóyá ọ̀rọ̀ yẹn mo fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé yín tilétilé tọ̀nà yín ẹgbẹ́ dànù kí ló fà tí Jésù fi sọ̀rọ̀ tí igi ọ̀pọ̀tọ́ fi gbẹ́ ti gbogbo nítorí pé kiri igi ọ̀pọ̀tọ́ ọkọ̀ láti múnú Jésù dùn gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kò sí tọ́jọ́ ẹ wò bí tí ń ba yàrá dá èmi ò ṣe dájú èmi ò ṣe jílọ mi ò ṣe jílọ náà mọ̀ nítorí pé àánú Ọlọ́run àti ìrẹ̀fọ́ Ọlọ́run ti gbé mi ró o ti mú ọnú ìgbà ti ṣe rírọ ní gbogbo rẹ ní gbogbo ọjọ́ ìbí nínú àyè àtàkàtì ẹ̀mí gógùn èmi ò ti mọ ṣe é ti mọ rogolo ẹni yóò kó wájú ibi yóò kó wù kẹwàá tẹsùn pé àdé ẹfẹ wo bí tí ìbáyà rádá àti ẹ̀yin àti ilé àtọ̀nà yín àṣẹ tó jáde lẹ́nu Jésù Kristi tí igi ọ̀pọ̀tọ́ fi gbé ti gbogbo lẹ́yìn àti láláì ọ̀yá àṣẹ ọwọ́ ọ̀nà ayọ̀ àti ẹ̀yin àti ilé yín ẹgbẹ́ dànù láì sí àánú kọ̀ọ̀kan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọ̀yá àyè ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀jẹ̀ pẹ̀lú ìka ènìyàn alátakò olúyọ lẹ́nu gbogbo ẹ̀jẹ̀ sọ pé ẹ wo bí ti ń pa yàrá jà ẹgbọ́ àdé mi ò ṣe yọ mi ò sí nílẹ̀ mi ò ṣe jáde mi ò ṣe jẹ́ lọ́wọ́ mọ́ nítorí pé kí ni àánú Ọlọ́run àti ọ̀fẹ́ Ọlọ́run àti ojú rere àti Jésù Kristi àìwọ́ ti gbá iye mi la èmi ti bọ́ àìwọ́ bó ti sọ́gun àìwọ́ bẹ̀ sínú ọmọ bẹ̀ ṣe rere àìwọ́ bẹ̀ tayọ àìwọ́ oyún rẹ̀ mi ó bẹ̀ sí fi fún mi láyà tàbá ìrẹ́gbẹ́ olóbẹ̀ sí máṣe mi sọ olóògbé tó kàn fẹ́ bẹ̀ sí yọ́ bẹ̀ tẹ̀ mi lọ́wọ́ ìdàgbò àbí tí wọ́n kò sí fún mi mọ́ ẹ̀yà àtàwá ní ẹ̀yìn èyí tẹ̀ sọ pé kéde àyè ìfẹ́ mi tí ò jùwọ́ ẹ̀fọ́ wo ti bá yàrá dá kó kò sí tọ́jọ́ èyí tó pé gbogbo agbára náà àti Jésù Kristi àṣẹ tó jáde lẹ́tùnú Jésù Kristi tí igi ọ̀pọ̀ tó fi gbẹ́ ti gbogbo ọ̀yà àríkọ́ wọnú ayé lọ àríkó fi di aṣọ ọ̀rọ̀ yẹn múlẹ̀ nínú ayé yẹn àti ẹ̀yìn àti ilé àtọ̀nà yẹn àti gbogbo agbára yìí ló kó ẹgbẹ́ dànù ìsọpẹ́ yìí ní ọ̀rọ̀ tó jáde lẹ́tùnú Jésù Kristi pé ọ̀yà láyé àti láyé ẹnikẹ́ni tó gbọ́dọ̀ jẹ nínú èso ọ̀gẹ̀dẹ̀ yìí náà nínú èso ọ̀pọ̀tọ̀ yìí mọ́ bẹ́ẹ̀ ni ogi ọ̀pọ̀tọ̀ ẹgbẹ́ lójú ẹsẹ̀ ìjẹ́ tó pé inú yóò ti dùn sí rẹ̀ ìtọ́pẹ́ yìí inú nínú sí owó ti ṣe ti rẹ̀ wọ́n pa àṣẹ àní ọ̀rọ̀ ìtọ́jáde Jésù Kristi ní ọ̀pọ̀tọ̀ ni àti olùgbẹ́dà pé àríwó fìdí ẹ̀ múlẹ̀ yẹn lórúkọ Jésù Kristi àti ẹ̀yà sílẹ̀ tó lọ yẹn láyé àti láyé àní ẹgbẹ́ dànù àní ẹjẹ tó wúlò fẹ́ nìkan kan mọ́ ẹjẹ tó wúlò fún ara kankan mọ́ yóò kó ẹgbẹ́ ti gbogbo àní àtẹ̀tẹ̀ ẹgbẹ́ ti gbogbo àṣẹ ni èyí o ìtọ́pẹ́ Jésù àti sọ̀rọ̀ jáde àní kí ọkọ̀ tí ìgbẹ́ ti gbogbo ìjẹ́ mi náà mú àṣẹ ọ̀rọ̀ yẹn àríwó fìdí ẹ̀ múlẹ̀ nínú ayé yẹn àti ẹ̀yà àti ilé àtọ̀nà yẹn ọ̀yà ẹgbẹ́ ti gbogbo àti ẹ̀tí gbogbo àjọba àti pẹ́pẹ́ yẹn àní ẹgbẹ́ ti gbogbo ní orúkọ Jésù Kristi ìtọ́pẹ́ mi ò ṣe dádúró èmi ò ṣe jọ èmi ò ṣe jọ lọ́wọ́ yóò bá àánú àtọ̀rọ̀fẹ́ lọ́ọ̀ ti gbé mi ló ti gbà mí ká èmi ti bọ́ lọ́wọ́ ègbó ìgbà tí máa jẹun ọ̀gbìn pátá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìjọba rẹ agbára rẹ tuntun bí wà láyé látọ̀bọ̀ fi hàn bó ṣe fi hàn lọ ní ìṣẹ́ kan ẹ̀tọ́ àmọ́ ṣúre fún ẹ̀tọ́ àmọ́ dá wa lẹ́rìí tó mọ̀ kọ́ wa gbẹ́sẹ̀ kọ́ wa lọ kó o gbòòyò tó mọ̀ jẹ́ tí mo jẹ́ tí ń lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ àìní la fẹ́ mọ orí nígbà gbogbo láàrin wa agbára yìí tuntun bí wà lẹ́yìn la fẹ́ mọ nígbà gbogbo nípa ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ẹ̀tọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ jùlọ àpọ̀ mọ́ ìjọba yín ẹ̀tọ́ fi jẹ́ bó ṣe fúnlẹ̀ agbára ẹ̀tọ́ fi jẹ́ bó ṣe fúnlẹ̀ ìwà lẹ́yìn ẹ̀tọ́ fi jẹ́ bó ṣe fúnlẹ̀ ẹ̀tọ́ àmọ́ jẹ́ olùtọ́ olùkọ́ àti ìdarí ẹgbẹ́ tiwa ẹ̀tọ́ àmọ́ súnà ọ̀tún súnà ẹgbẹ́ tiwa ẹ̀tọ́ àmọ́ bùkọ́ ẹgbẹ́ sí bùkọ́ ẹgbẹ́ ẹ̀tọ́ àmọ́ sọ àṣẹ ẹgbẹ́ sí ẹgbẹ́ ayé rẹ̀ kọ́kọ́ tó àmọ́ kún fún ìyanu tó wà sí gbígbá bó ṣe kún lọ kọ́ọ̀gọ̀ yóò tó bọ̀ jẹ́ bó ṣe ti lọ ẹ̀tọ́ àmọ́ rìn náà ẹgbẹ́ sí ẹgbẹ́ nígbà gbogbo ojú gbogbo ní ọ̀tún lọ́ọ̀tún ọkọ̀ nìkan fún àgbà àtẹ̀mí mọ́ yín láti mọ tayọ láti mọ lékè láti mọ ṣàṣọ ní gbogbo ọ̀nà kọ́ọ̀gọ̀ yóò tó bọ̀ jẹ́ bó ṣe ti yín bàbá àṣẹ àtàbáyé àsọ̀kà sínú ayé wa àṣẹ àtàbáyé àsọ̀kà sínú ayé wa wà lẹ́yìn ẹ̀mọ́ fẹ̀rẹ̀ ní ayé wa ẹ̀ àmọ́ sùúrù fún alẹ́ ojoojúmọ́ ẹ̀ àmọ́ bùkọ́ ìkọ́ alẹ́ ojoojúmọ́ ẹ̀ àmọ́ sọ̀rọ̀ ìkọ́ alẹ́ ojoojúmọ́ ẹ̀ àmọ́ mú àárín ìyanu àti gbígbá ní gbogbo ya ní ojoojúmọ́ kọ́ọ̀gọ̀ yóò tó bọ̀ jẹ́ ti yín ẹ̀ tẹ́ ní ogo ẹ̀ tí kì í gbogbo ìpẹ́lẹ́ yìí ẹ̀ tẹ́ ní yẹn ìjẹ́ gbogbo ẹ̀ àmọ́ gbogbo yẹn nígbà gbogbo àárín wa ìjọba yìí àtàbáyé mọ́ fìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀tún ẹ̀ àkẹ́sì mọ́tàlá rẹ̀ kọ́ọ̀gọ̀ yóò tó bọ̀ jẹ́ bó jẹ́ ti yín agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ tí kò lè gbé tí ò lójú wọn ètò wà tó dúró títí láyé ni ìwọ ṣàṣepẹ́ ọ̀tọ́ ga tó lògòjò náà ayé mi nínú ọ̀sẹ̀ ẹ̀rí ló kù mí kú tí mímọ̀ jẹ́ nígbà gbogbo ní gbogbo ọ̀dọ̀ lábàá kó ti bó ti borí gbogbo ayé sì mọ bá mi yọ̀ láti mọ bá mi orúkọ ológo pẹ̀lú àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
Ọlọ́run ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ Jésù Kristi àní mo dá gbogbo padà sọ́dọ̀ ẹ̀mí mímọ́ mo sọ wípé ṣe àní fún ìṣẹ́ lọ́kan àìlórí ayé mi ìjẹ́pẹ́ ẹ̀tù ṣàṣepọ̀ ìtọ́ga tó rọ̀ lónú ayé mi àìlórí àjọṣe ìtọ́pẹ́ ti gbogbo agbára tẹ̀ fi jọ́ lọ́rùn rẹ̀ àti gbogbo ẹ̀tẹ̀ fi jọ́ lọ́rùn nínú ọ̀pọ̀lọpọ̀ àánú yín látàkókò ìlọ àní mo wọ inú ẹ̀rí mi lọ mo wọ inú ìyà àtọ́pẹ́ mi lọ àní gbogbo ọ̀nà àní àwọn ènìyàn gbogbo àní wọ́n bẹ̀rẹ̀ sí bá mi yọ wọ́n ti bá mi yọ orúkọ lóko wọ́n bá ti gbogbo ìyá fún gbogbo àwọn oréré ayọ̀ ìjẹ́pẹ́ ìmọ̀ ṣàṣírí ayọ̀ fún gbogbo àwọn oréré ayọ̀ àìjẹ́ ọmọ jẹjẹrẹ fún àwọn ìgbéga tó ká tó jẹ́ ọmọ jẹjẹrẹ ìjọba ayé ìgbò tó mọ ẹ̀kọ́ dàmú àti ìrìnàjò ṣìmọ́ mo sọ wípé iṣẹ́ Ọlọ́run ayérayé ìjọba àní gbogbo àgbẹ̀yẹ pápátá àní wọ́n mọ̀ bá mi yọ orúkọ lóko wọ́n bá yẹn gbẹ wọ́n bá yẹn gbẹgbẹ ọpẹ́ nígbà gbogbo láti mọ yìnyín láti mọ gbẹga ẹ̀rí èrè kan lóko tí mo jẹ́ báyìí nítorí pé kí ni àní àti sí lọ láti àwọn kò lọ ojoojúmọ́ orin àyè tó ká tó lóko jùlọ àní ọmọ jẹjẹ mi àṣẹ tó lóko jùlọ ọmọ jẹjẹ mi gbogbo yóò rẹ mi àní ó tó bẹ̀rẹ̀ sí ibi fún báyìí àní gbogbo àrà rere lómi àní ó bẹ̀rẹ̀ sí láti mi jẹ báyìí àní gbogbo tó ọkọ̀ bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí tèmi lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni àní pàgbọ́ àti àṣẹ nípò rẹ̀ pàtàkì rẹ̀ mo dúpẹ́ fún àánú ẹ̀ tí mo nígbà mo sọ wípé ṣe mo sọ wípé ṣe mo sọ wípé ṣe mo sọ wípé ṣe ògo ògo láti pẹ́ fún ọ̀rẹ́ ṣáà ìdèbí ọ̀bọ̀n tí mo gbọ́ ọ̀rẹ́ dáa. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah ìyìn àtògo ọpẹ́ láti fúnra lókè ọ̀run ẹni tó ṣe bẹbẹ ara ire tó lógo tó ga jùlọ nínú ayé mi nínú ayé rẹ nínú ayé kọ̀ọ̀kan wa àtàwátàwà níbí àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nípa àánú àti oore ọ̀fẹ́ àti ojú àti ìyọ́nú rẹ̀ kìí ṣe nípa pé a pé àbí ayẹ àbí amọ́ nọ́nọ́nà nípa àánú àti oore àti ojú rẹ̀ bọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn nítorí pé ẹnì kọ̀ọ̀kan wa látàkókò yìí lọ àti wọnú ẹ̀rẹ̀rẹ̀ wa lọ ẹnì kọ̀ọ̀kan wa látàkókò lọ àti dẹni táwọn yóò mọ̀ sí kíni tí yóò mọ̀ fún gbogbo àkíkú oríire bóyá ilẹ̀ rírà ilé kíkọ́ ẹ̀ríwọ́ tó lè bímọ oríire ọmọ nítorí pé ọmọ lóyún ó sì mọ òrò ó sì mọ bí láti fà ìwọ tó wà nítorí tó ti sọ retí náà ọgbà àlàáfíà pépé lónírúurú ọ̀nà ìwọ tẹ́ pé ó ti ká gbogbo ìwé tán iṣẹ́ ni wàhálà àti iṣẹ́ wa di wàhálà gbọ́ ó ṣe ṣe káyọ̀ pé kì í ṣe pé Ọlọ́run ó fún ọ láì níbi iṣẹ́ kan ṣùgbọ́n ìwọ gángan fúnra rẹ ó dẹni tó dá iṣẹ́ tí wọ́n ń gba àwọn èèyàn sí ibi iṣẹ́ ní kúkúrú èdè ohun tí mo sọ ni wípé mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ Ọlọ́run tó pé àti èmi àti ẹ̀yin gbogbo tí ń jẹ́ ogun ègún ègbè àti gbogbo tí ń ṣe àwọn àsọtẹ́lẹ̀ òdì gbogbo wáta gbogbo tí ń ṣe ogun tó àti ìdè tó dẹ́rì kankan wá ló wọ́n ti gbiná dànù nípa oore ọ̀fẹ́ àtàánú náà ẹ̀rí ló kó wà kú fún ẹnì kọ̀ọ̀kan wa ìtẹ́gbẹ́ àwọn yóò sì mọ bá wa ẹ̀ tó sì mọ kí wa kúrò ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù òmíràn tó dàbí rẹ̀ ọ̀la ní mẹ́ẹ̀ẹ́dógún oṣù ìyìn ọjọ́ kan láàrin oṣù mo nígbàgbọ́ pé gbogbo apáta láti palẹ̀mọ́ láti ti mú láti yọ Ọlọ́run lógo yẹn ọgbọ́n tó wí ni ó ní Olúwa ìwọ ni ó yẹ láti gbà ògo ọlá nítorí ìwọ ni ó dá ohun gbogbo Olúwa ìwọ ni ó yẹ ipòkípò kí lè dé àyíkáyé kí lè wà ògo ìyìn ọlá ní fún ọ Olúwa ipòkípò kí lè dé àyíkáyé kí lè wà ògo ìyìn ọlá ní fún ọ Olúwa. Ní tí mo sọ fún ni wípé èmi ti bẹ̀rẹ̀ tèmi nìyẹn o ìwọ náà bẹ̀rẹ̀ ti látòní ọ̀la tí ká tó múra láti yin Ọlọ́run yẹn gidi gan bẹ́ni tí ò ní yìn mọ́ nítorí pé kí ni àti ìwọ àti èmi gbọ́ mi Ọlọ́run ti bẹ̀rẹ̀ oríire nínú ayé wa kò sì ní dáwọ́ rẹ̀ dúró ọgbọ́n tó wí ni ó ní òun ó ṣohun tuntun kan ní ìsìn kan sọ pé tó bá yá ní ìsìn yóò ṣe kí ni ní yóò wù ọwọ́ akọ̀lẹ̀ tí ó dá dúró Ọlọ́run pinnu rẹ̀ tá ló lè yí ìpinnu rẹ̀ padà kò sí so jẹ́ ká jọ yin bàbá yẹn lọ́la bó gbàgbé gbogbo oṣù tó ní mú gbàgbé rẹ̀ mú ayọ̀ rẹ̀ dání ó ti tán jẹ́ ká jọ yin lọ́lọ́gbọ́ lọ́la ó rí wípé àwọn yọmọ nàgà wọ́ ni pé òun ni òun kọ́ ìwọ náà mọ̀ fẹ́ ayọ̀ sọ fún ẹ pé ẹ mọ́ fòyà èmi náà kìíní lótú mọ́ tó ọ̀rùn rẹ̀ sí lótú àmọ́ gẹ́pá ẹ̀yin tẹ́ máa kọ́ sí èmi ọmọ ṣe mọ́ bínú ìbá ṣe é hàn yín ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ́ ṣe kọjá èrè yín ṣùgbọ́n èmi náà lọ kọ sá nítorí ẹ̀gẹ́jọ́ kẹ́mi náà wà gbádá tí wọ́n á ṣe kíni tí wọ́n á fi hàn wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run yìí ọ̀daràn láti mọ yìí òmíràn tó tún dàbí rẹ̀ ìjọba ọ̀run sórí kò sí bá a ṣe fẹ́ di ológo lájùlọ láyé ètò ìjọba ọ̀run gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ so múra gidi gan kí ìjọba ọ̀run mọ́ sí bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àánú oore ọ̀fẹ́ àtọ́jú rẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wá ní òtíjọba ọ̀run fún ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún apápátá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo ní gbogbo ọ̀nà o. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo lábẹ́ bó ti wù kó rí. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ apánupọ̀ gbogbo apápátá àtàwọn àtàwà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wà aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn títí ayé láwọn ọmọ ènìyàn láwọn orúkọ ìgbà fún gbogbo pẹpẹ ayọ̀ tó ṣìnà ayé wa nípa orí ọ̀fẹ́ àtàánú rẹ lẹ́yìn wo tiẹ̀ ṣe àti àpéwà gba ọpẹ́ àti ìyìn ògo ní forúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orí ọ̀fẹ́ ti bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó sọ wá dáyọ̀ bá a ti ń tẹ̀síwájú nínú àìṣe wa láti àkókò yìí lọ àwọn ọ̀nà ìrere wa lọ ògo lọ́rọ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bóyá ọdún ayé wa àánú orí ọ̀fẹ́ náà ó gba ìwà pátá ìgbàgbọ́ wa ó gba ìwà pátá ohun gbogbo tí ọkọ̀ agbègbè fún ó bẹ̀rẹ̀ sí tẹ̀ wá lọ́wọ́ ìjọba ọ̀run orí ọ̀fẹ́ àtàná láti mọ́ lè sọ́nù ya àárín wọn bàbá pátá agbára okun àti ìrànlọ́wọ́ Ọlọ́run láti mọ́ borí gbogbo tó ní mú àkókò ìjọba Ọlọ́run ya àgbà pátá Ọlọ́run yóò tẹ̀lé fún wa lójijì ògo sì jẹ́ tọ́lọ́run alààyè níkẹyìn àjọ pàdé níjọba ọ̀run pẹ̀lú àyà tuntun tó ga jùlọ láti jọ wà pẹ̀lú àwọn ẹni mímọ́ ní orúkọ Jésù èyí ti rí bẹ́ẹ̀ nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run alààyè ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 ògo balókè. Amen. 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 Amen.